ọlọ́lá ṣẹ́ni yẹn wà ń bẹ̀ o. bẹ́ẹ̀ ni ẹ kalẹ́ sà. ìkàlẹ̀ ẹgbọ́n sókè o. mo ní ẹni kọ́ kó ilé kéwú kúrò ńlẹ̀. bẹ́ẹ̀ ni. kí ni nǹkan tẹ́ rí àti ọjọ́ tí ẹ̀sìn àbáláyé ti wà kí ló dé tẹ̀yìn olórí ẹ̀sìn àbáláyé tẹ́ ẹ̀ jókòó lọ́jọ́ kan rò ń pé ó yẹ ká dá ibi tẹ́ pé wọ́n ti máa kọ́ ẹ̀sìn àbáláyé tó máa gbajúgbajà bíi tílékè ó ṣe wà all over. bí lékè ó ṣe gbajúgbajà. bẹ́ẹ̀ ni. ẹ ṣeun inú mi dùn sí ìbéèrè tí ẹ béèrè. èyí tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé tí wọ́n bá ẹ̀yin sọ̀rọ̀ kan sìn ẹni kí ló dé tí àwọn ẹlẹ́sìn àbáláyé tí wọn ò promote ẹ̀kọ́ wọn ǹjẹ́ mọ̀ wípé kí wọ́n tó bí bàbá tọ̀dọ̀ ta tèmi tí mò ń sọ̀rọ̀ yìí ni ilé ẹ̀kọ́ àbáláyé ti wà torí pé àbáláyé gangan lẹ́kọ̀ọ́ tiẹ̀ látara àwọn alájẹbánu àwọn olùgbàtẹnimọ́ tiẹ̀ oyè àwọn ni wọ́n yí kádàrá Yorùbá padà tó bá jẹ́ pé Yorùbá náà la fi ń lò gbésí ayé wa gẹ́gẹ́ bá àwọn bàbá wa ṣe gbé lẹ̀ máa fi ẹ̀kọ́ tí àwọn bàbá wa ní tẹ́lẹ̀ máa fi hàn ẹjọ́ ẹgbẹ́ mi síbi screen ẹ rí i pé àwọn bàbá wa wọ́n ní ẹ̀kọ́ tẹ́lẹ̀ oyè ẹ wá wò sí àwọn ẹ̀kọ́ tán gbé wá fún àti iléèwé àti kíní ni o so tó bá jẹ́ pé kíní yẹn bá bàbá yẹn bàbá tèmi àti ní o tó bá yẹ pé bí wọ́n ṣe ń ṣe é bọ̀ láti lẹ̀ lábá wọn mójútó ẹ rí i pé gbogbo ń tà ń dààmú fún yìí níṣẹ́ ni kálukú ò tiẹ̀ ní dààmú kankan ẹ wò ó nìsín oyè so etí mo fẹ́ kí ẹ wo mi báyìí ni pé mo fẹ́ béèrè pé education pé sáwọn bàbá wo education rárá tẹ́lẹ̀ ni ó wá ní ó ní when education was brought to Yorùbá land wọ́n gbé education wá ní 1840s oyè àwọn lárúbáwá àwọn mùsùlùmí nígbà tí àwọn gbé education tí wọ́n dé lárúbáwá ilé kéwú náà gbé dé àwọn òyìnbó àwọn gbé ilé ìwé dé nígbà tí àwọn bàbá wa tí àwọn dẹ̀ ti ní àwọn ti ní kíní táwọn bàbá wa ní gbogbo àwọn nǹkan tí mo fẹ́ kà yìí o oyè báwo ni wọ́n ṣe ń kẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ kó tó di pẹ́ dé indigenous Yorùbá education system oyè ìmẹ̀yẹn indigenous only before western education kí ó tó di pé àwọn òyìnbó gbẹ́kọ̀ọ́ dé ní 1840 ó ní education was not introduced to Yorùbá land wọ́n ní wọn ò gbé education wọn ò introduce kì í ṣe pé education náà gbé wá fáwọn bàbá wa o oyè ìmẹ̀yẹn pẹ̀lú àwọn òyìnbó yà àtàwọn lárúbáwá yìí o oyè mẹ̀yẹn but they came with western style báwo làwọn ṣe ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn láti lè fi kó wa lẹ́rú òun náà mú wa fún wa ẹ wá wo báwọn bàbá ṣe ń kẹ́kọ̀ọ́ wọ́n ní indigenous Yorùbá education system wọ́n ní apprehensive system oyè mẹ̀yẹn ẹ wo ó ní àwọn bàbá wa fúnra wọn ti ṣètò ẹ̀kọ́ lórí farming kí là ń pè ní farming náà ní nǹkan gbìn àsìkò wo lẹ lè gbìn kó àsìkò wo ṣe pé tẹ́ ẹ bá gbìn kò ní yọ àsìkò lè mójútó fámì yìí ṣẹ̀bùn ni rárá fishing àwa la níṣẹ́ kápẹja nínú àṣà àti ṣe wa ni àwọn bàbá wa wọ́n ti ṣètò ẹ̀ kalẹ̀ ilé ẹ̀kọ́ ni o weaving bá ṣe máa hun aṣọ òkè gbogbo tó lè di ọlá fún wa àwọn bàbá wa wọ́n ti ṣètò ẹ̀ blacksmithing lélẹ́yìí o bá ṣe máa rọ irin níbo ni wọ́n ti máa lórin lágbàáyé lónìí àwọn alágbẹ̀dẹ tá à ń fojú di yẹn àwọn bàbá wa nílé ẹ̀kọ́ fún un tẹ́lẹ̀ wood carving bá ṣe máa fi igi dára igi bá ṣe máa fi dá ìmọ̀ yàrá àwọn bàbá wa ti ní trading and business ẹ ti rí trading and business bẹ́ẹ̀ ṣe máa ṣòwò àwọn ìyá wa alájàpá ṣe mọ̀ pé wọ́n máa ń sọ pé à ń ṣàjàpá pé Yorùbá alájàpá ni wá so àwọn business tá a máa gbé nǹkan gbé wa gbogbo nǹkan láwa láti ìlú kan sí ìlú míì àwọn bàbá wa ti ṣe kí ni o wọ́n ti ṣe kalẹ̀ herbal medicine ẹ ti rí ogun wòsàn àwọn bàbá wa ti ní gbogbo ẹ̀kọ́ tí àwọn bàbá ti ní kódà eléyìí máa ṣọ́kì ní ìsìn nínú ẹ̀kọ́ òun náà ni other traditional knowledge system tí wọ́n pè ní proverb ìyá mi Ọmọlọ́lá bẹ́ẹ̀ ṣe wà yìí nìsín tí n bá ní ẹ̀ẹ́dẹ̀ pa òwe 15 tó jẹ́ òwe ìjìnlẹ̀ àtèmi àti yín àmọ́ kálólò ní ìsìn ni méjì ni o kò sí tó bí kọjá pé ní táwọn òyìnbó àtàwọn lárúbáwá ìfẹ́ náà ni pé báwo la ti fẹ́ gbàgbé àṣà àti ṣe wa tá ò ní lè sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ní lè pòwe ọ̀rọ̀ kan ìbò kan ni ọ̀rọ̀ kan lárúbáwá kan tẹ́ bá táfà kan bá dókè mbẹ́sìn ọ̀rọ̀ kan lárúbáwá kan ni tí ẹnìkan bá dókè mbẹ́ ọ̀rọ̀ kan ìbò kan ni ẹni ó pòwe kò ní lè pòwe oyè mẹ̀yẹn stories oyè mẹ̀yẹn àwọn àlọ́ tó ṣe pé ó kó ọgbọ́n dání láwọn àlọ́ ńláńlá tó dáa ó yá ẹ bẹ̀rẹ̀ sí kó àwọn kò sẹ́ni tó mọ̀ọ́mọ̀ o poetry oríkì tá bá ní ok ó yẹ kí oríkì ọ̀dọ̀ yín nìsín tẹ́ bá ti kí line 1 line 2 ẹ ti gbàgbé ìyókù kò sí tó bí kọjá pé gbogbo táwọn òyìnbó yẹn fẹ́ náà ni pé báwo náà ṣe fẹ́ invade wa nínú ọpọlọ táà ní mọbi táà tí ń bọ̀ mọ́ táà ní jẹ́ràn mọ́ táà ní jẹ́ràn kan mọ́ ẹ ti rí nínú ẹ̀ náà ni genealogy tán pè ní family history bẹ́ẹ̀ ṣe wà ní ìsìn tán bá ní ìyá Ọmọlọ́lá bàbá tó gbà dáàdì wa kílẹ̀ lè sọ́n pa wọn ìṣẹ̀lẹ̀ mọ̀ wò pé bàbá kíni tèmi orúkọ dáàdì mi ní nǹkan báyìí
kò sí tóbi kọjá àkákún mọ́ ó dẹ̀ ní í ṣe ó yé mẹ́yẹn so gbogbo nǹkan yìí náà ni wọ́n gbà ẹ ti moral behaviour báwo ló ṣe máa wà láwùjọ báwo ló ṣe máa ṣe sọ́kọ báwo ló ṣe máa ṣe sáya ẹ̀yin òbí báwo lẹ́yìn máa ṣe sọ́mọ wọ́n nílé ẹ̀kọ́ fún ó yé mẹ́ social law ó yé ní tó wá fọ́nì ni pé àṣà ní philosopher tiwa àṣà ní sáyẹ́ǹsì tiwa ẹ máa gbọ́ ó ní Ifá knowledge system tó sọ̀rọ̀ philosophy ṣe mọ̀ pé tó máa ti ń sọ̀rọ̀ Ifá ìṣẹ̀lẹ̀ yìí máa rò pé ẹ bọ́ ni tẹ́ bá ti dọ̀rọ̀ Ifá pé ọ̀nà ìkẹlẹ̀ ògbẹ́ bọ́ ni nù ó ní Ifá ní philosophy àwọn philosophers náà dem control ayé o Ifá philosophy ẹ ti rí Ifá science of meaning Ifá tó kó science sínú ó ní ẹ mọ̀ pé ibi ìlà Nàìjíríà la wà téèyàn kan fi wá kọ́fà ó dẹ̀ fi ṣe AI èèyàn kan kọ́fà ó dẹ̀ fi ṣe binary code ṣe mọ̀ pé gbogbo tó ṣe yẹn àwọn ò rí rò pé ogún wa náà ń gbé lọ́mọ wa lára yẹn in tó yẹ ká dà táwọn bàbá yẹn tọ́jú pamọ́ náà ń gbé jáde lára wa yẹn lèyìnbó ń gbé jáde yẹn in tán lè fẹ́ nìyẹn inú wo tún máa wá dùn á tún máa fi ṣe fàárí pé ẹ̀rí pé bí Ifá náà ti ṣe binary code àwa tó yẹ ká káwọ́ sórí ká bú ẹkún ẹ̀rí pé bí Ifá náà ti ṣe binary code ní ó yá máa gé ni torí pé ogún wa náà gbà yẹn àwa la ní oye so ó ní ẹ̀rí ó ní in tó wà ní under Ifá yìí ó ní pé kí ni o Ifá systems was introduced intellectual tradition guided by a deity Ọ̀rúnmìlà mo mọ̀ pé yẹn ti yé yín ó ní kí wá ní ó ní 250 odù ó ń túmọ̀ 256 chapters tamani chapter yẹn 256 chapter ní Fákódá ní nìkan ó ní ethical philosophy mo mọ̀ pé kàwé yóò ti mọ iye yín báyẹn ethical philosophy ẹ ti rí ó ní psychology of human behaviour ṣé mo pé gbogbo kí ní ìlànà àwọn èèyàn bó gbé wá tá a dẹ̀ ti ní ilé tẹ́lẹ̀ ṣe rí ó ní decision making system ẹ rí ó dín di àwọn kọ́ọ̀sì ńláńlá gan ni o ẹ ti rí ó ní medicine and natural science knowledge ẹ ti rí báyẹn tí wọ́n ń pè ní herbal knowledge ẹ ti rí true herbal òun làwọn China làwọn India ni wọ́n fi tètè kọjá wọ́n gbé àwọn nǹkan àlùmọ́ọ́nì wọn jáde àwọn èèyàn ṣàárẹ̀ nínú ayé àǹtí mi o ǹjẹ́ mọ̀ pé gbogbo paracetamol nǹkan tá à ń lò kò máa ṣe nǹkan kan lára wa ó máa ń relief nǹkan ni yóò tún dá padà wá àwọn natural thing tó lè wò wá sàn táàfin ní kú rèwerèwe ṣe mọ̀ pọ́n ti gbà lọ́wọ́ wa láyé àwọn bàbá wa wọn kì í ṣiṣẹ́ abẹ kò sí tó ń jẹ́ pé ẹ ṣiṣẹ́ abẹ lánú ẹ̀ kí ló fà á tán ṣiṣẹ́ abẹ lónìí kọjá pé kí ni àwa lágbàgbé àná àwa ló yẹ ká máa control ayé látara táwọn bàbá yẹn gbélé wọ́n wá mú àwọn kan yẹn lára wa ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn bàbá wa ti ní kinní kan tí wọ́n máa fi mú àrà tó ṣe pé tó bá wà nínú ilé àrà kan ò ní wọnú ilé yẹn ojú wa máa ní àwọn èyìnbó ṣe gbé jáde tán gbé sórí ilé báyìí pé àrà sẹ́tọ̀ àbí kí ni wọ́n pe kinní yẹn tó yẹ pé gbogbo tó bá wà àrà ò gbọdọ̀ mu ǹjẹ́ mọ̀ pàrọ̀ àwọn bàbá wa ní ọ̀nà tí kò wọ́n ṣe mú ní kọ̀ọ̀kan ìjèjì nìyẹn oye àwọn máa wá ṣe fáàrí pé a nírú ẹ̀ náà ńgbà tẹ wá nírú ẹ̀ kí lè fi ṣe wọn ò fi á dà kankan náà ni o wọn ò fi á jẹ́ kankan náà ni o nǹkan tẹ̀ fi á jẹ́ náà ni ipa ti wà yìí oye báyìí àwa la gbọdọ̀ come into sense pé ókè à ń pariwo lónìí ókè gbogbo ariwo tá à ń pa ládùúrú wàhálà wa à ń ṣàdúrà àdúrà yóò gbà àwọn èèyàn kún chọ́ọ̀chì wọn kún mọ́sálásí àdúrà yóò gbà tó bá jẹ́ pé àdúrà yìí gbà ní Yorùbá ń ṣàdúrà àwọn èèyàn èmi bí mo ṣe wà yìí nígbà tí mo ṣe jẹ́ mùsùlùmí tí mo jáfa àwẹ̀ 100 days ni mo máa ń gbà láàrin ọdún kan mo fún wọn ológun bàrẹ́kùlà oye so kí ni mo fẹ́ mú jáde ni pé ẹ máa gbọ́ mà a ní ẹ̀kọ́ mo ń bọ̀ ẹni sùúrù mà ẹ wo gbogbo ẹ̀kọ́ tá a ní àwọn èyìnbó ni kódà a tún ní ẹ̀kọ́ bá ṣe ń jagun military base ẹ̀rí military and civic education welfare defence kingdom loyalty and king ẹ ti rí bẹ́ẹ̀ yẹn àwọn èyìnbó àtàwọn lárúbáwá yìí àwọn ni wọ́n wá invade wa náà wá ń kọ́ wa ní kéwú bàbá wa kọ́ ọmọ yín ní kéwú tán wọ́n wà ní kó máa lọ sádùúgbò yóò lá àlùbáríkà yẹn dáńtà mọ́ ẹ wo yàfa àti rìn kiri street àfa kéwú tó ń ṣẹ̀ wá lọ kọ́ṣẹ́ ṣé kéwú nìkan ò tó jẹ èyí tí ò bá wá kéwú ẹ wá rí àwọn àfa tó máa jà níbi òkú oye mẹ lórí èlò 2,500-3,000 ṣé yẹn lọmọ wa fẹ́ dà nínú ayé ẹ dákun ń táwa wà ń bí fún ni pé kí ni yóò pè wa ìyẹn tó wá kéré ẹgbà mú bọ̀. yes sir ẹni sùúrù ṣé ń gbọ́ mi. gidi gan-an mo ń gbọ́ yín o. ok ẹ jẹ́ n bírèkì ẹ sọ pé ó ní àwọn àfáà kan tó máa ń jà fún 2,500 níbi òkú ẹ mọ̀ pé Yorùbá máa ń sọ pé èmi ò gbọ́ Yorùbá dáadáa ọ̀tí máa yẹ sọ́hun ní kẹ́ bá mi gbà Yorùbá máa ń sọ pé ẹ máa gbọ́ pẹ̀lú àìgbọ́ Yorùbá dáadáa ẹ̀ náà kò dáa ẹni sùúrù tó yẹ wà ń bí náà nìyẹn. mo ẹni sùúrù kò ń ṣe pé mi ò gbọ́ Yorùbá bọ̀ a ti gbé kalẹ̀ tí máa ó lè Yorùbá mi lọ so ẹ bẹ́ẹ̀ ṣe rí gbé kalẹ̀ yẹn náà kò dáa náà. ṣebí ọmọ Yorùbá ní ẹ jẹ́ ń sọ̀rọ̀ ẹ sọ pé ó láwọn àfáà kan tó ń jà fún 2,500 wọ́n máa ń sọ pé ibi téèyàn bá ń rìn sí lèèyàn rí mọ́. tọmọ Yorùbá ní mà. ọmọ Yorùbá ni mi am from Kwara State. Kwara ó ti yé mi ẹni tó ń lẹ̀ mà. Ó máa yé yín dáadáa ẹ ṣáà jẹ́ àmà bá lọ báyìí
ẹni pé ó ní àwọn àfáà kan tó ń jà fún 2-5 ibi téèyàn bá ń rìn sí lèèyàn máa rìn mọ́ ẹ mọ̀ pé there are some situations tẹ́ pé tẹ́ bá mingle among poor people you actually see different kind of poor behaviour àfáà tèmi tẹ̀lé o tẹ́ bá gbé problem dọ́dọ̀ ẹ̀ is going to solve your problem with millions of naira now ibi tí mo tiẹ̀ ń lọ kọ́ nìyẹn ibi tí iṣẹ́ mo wo lọ làfáà ó yín ní yẹn ṣe pé ẹja amúlẹ́yọ kọ̀ọ̀kan ẹ má bínú iṣẹ́ wo làfáà mi ṣe làfáà yín yẹn ṣe iṣẹ́ wo náà ṣe. iṣẹ́ táfà mi ń ṣe àfà mi tẹ́ bá wá sí ṣáìdì wa as in very big spa when you talk about unisex salon unisex boutique number 1 ni wọ́n. ẹ máa gbọ́ unisex salon unisex boutique. yes. oye jẹ́ mọ̀ pé ordinary person tí ò lọ kéwú ó lè níyẹn náà ọ̀tọ̀ ni à ń sọ̀rọ̀ nípa àfà. ẹ ní sùúrù èmi sọ fún yín pé kẹ́ yọ kúrò nínú pé àwọn àfà kan ń jà fún 2-5. ẹ gbọ́ mi ẹ wo bí ìyá ó padà jẹ́ èyí tí ò wà educated tó sọ pé òun fẹ́ wá iṣẹ́. ẹni ẹ máa gbọ́ ẹni èèyàn ń ṣe unisex bí ó ń ṣe bísínẹ́sì ìjà àfa àkọ́ nìyẹn àní gbogbo àwọn ọmọ téèyàn bá lọ kéwú nìkan tó wá wà ní gbòòrò kí ló máa fi kéwú yẹn ṣe. ẹ ló sà ẹ ní sùúrù ẹ ti mú explanation púpọ̀ wá I kept quiet so ẹ listen sí kọ́ tèmi fẹ́ sọ torí I have been watching this program for long inú máa ń bí mi fún àwọn ọ̀rọ̀ tó ń sọ because everybody ní Nàìjíríà ní ilẹ̀ Yorùbá ẹni sùúrù ẹ jẹ́ n sọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá kò sí kódà ọmọ kékeré tó ẹ̀ṣẹ̀ ọmọ 10 years ní generation wa yìí ó ní sense torí tẹ́ bá sọ pé kó lọ right tó bá mọ̀ pé left ni ló dáa ó máa sọ fún yín pé no is left so you people should stop telling people to kí náà ń pè ní sense Ọmọlọ́lá ìyá mi kí náà ń pè ní sense kí lè yan understand pẹ̀lú sense. ọpọlọ ẹni tó bá lọ́pọlọ ẹni tó bá lọ́gbọ́n. ẹ máa gbọ́ ọpọlọ tẹ́ ẹ wá ń sọ yẹn ṣé èèyàn máa ń mú ọpọlọ wáyé ni àbọ̀pọlọ tí àwọn òbí ẹ̀ bá kọ. ẹ má sọ pé ọpọlọ táwọn òbí kọ Yorùbá náà ló sọ pé ẹni sùúrù Yorùbá náà ló máa ń sọ pé òbí kọ́ mi mo tún wá túra mi kọ́. ẹ wo bí ìyá ẹ nínú ayé kò sẹ́ni tó mọ́gbọ́n wáyé báwọn òbí rẹ bá ṣe gbọ́n mọ́ ọgbọ́n tán bá kọ́ ọ náà ló mọ̀ fọgbọ́n wọn sọgbọ́n àwọn tí wọ́n wá bí èèyàn bí wọ́n bá ṣe gbọ́n mọ́ the understanding wọn náà máa gbé ní ọmọ wọn máa gbọ́n ẹgbọ́n mi òun náà lọmọ wọn máa gbọ́n ẹ̀mọ́ bọ̀ ẹbí sí wa. kí ló dé tí Yorùbá máa fi sọ pé nínú kòkò dúdú lẹ̀fọ́ ní ẹ̀kọ́ funfun tí ń jáde kí ló dé tí Yorùbá fi ṣe wọn. ẹdùn ẹni sùúrù ẹ má bínú sẹ́yìn o ẹ̀yin tó bá jẹ́ pé ọmọ Yorùbá ni yín tẹ́ bá rí àwọn bàbá níbi tán àwọn ìyá wa níbi tán ti ń ro ẹ̀kọ́ ẹ rí i pé ìkòkò tán fi ro ẹ̀kọ́ náà dúdú náà ni ẹ̀kọ́ tán dẹ̀ ro bẹ́ẹ̀ náà funfun nínú. rárá kí ni ìtumọ̀ òwe yẹn pé inú kòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde. ìtumọ̀ òwe yẹn ẹ máa gbọ́ ìtumọ̀ òwe yẹn ni pé ó mà ṣe o bí àwọn bàbá ọmọ yìí ṣe sọnù tó ṣe pé àfáà náà lọ fàyè wọn ṣe àwa rí ọmọ tó lè padà sílẹ̀ rẹ̀ Ahmed calm down ní sùúrù ẹni sùúrù yá mi tá a bá ti rí ọmọ àfáà ẹgbọ́n mi ẹni sùúrù Ahmed mute tá a bá ti rí ọmọ àfáà tó wá padà sílé baba ńlá baba ẹ̀ pé èmi ò ṣe ìjìnlẹ̀ lágbára kò sí ní tọ́kàn mẹ́jọ àfà ẹ̀yin ní kẹ́ máa yanjú ẹ̀ tó wá padà sílẹ̀ bàbá rẹ̀ òun ní ẹ̀kọ́ funfun tó kù òun kò kò dúdú. ẹ ló sa ibi tí mò ń lọ kọ́lẹ̀ ń lọ yẹn. tó ibi tó túmọ̀ sí nìyẹn lọ́ọ̀rì jìnnà. kò túmọ̀ sí ibibẹ̀ ẹ sọ pé tí òbí bá gọ̀ dandan ni kọ́mọ náà gọ̀ àbí. kò possible. mi ẹ wọ nǹkan ẹni pé ẹni sùúrù ẹni ọmọ ò lè gbọ́ tó kò lè gbọ́jú òbí ẹ̀ lọ́wọ́ sọ pé ọmọ 10 years ẹ lè sọ fún pé ẹni sùúrù tí foundation bá ti bàjẹ́ kí lẹni fẹ́ kọ́lé lórí. foundation wo ló ń bàjẹ́ life is civilized ju nǹkan tẹ̀ ń sọ yìí lọ. ẹ ń sọ ìyá yìí ẹ gbọ́ mi ẹ jẹ́ ká discuss ọ̀rọ̀ dáadáa ẹ dá fi òbí kọ ọmọ ọgọ́ mo bí béèrè àfáàṣẹ ẹni tó lọ kéwú kí ló fẹ́ fi certificate yẹn ṣe ń ta mo kiri ẹni sùúrù ẹ sọ pé ẹni tó lọ kéwú kí ló fẹ́ fi certificate yẹn ṣe ń ta ṣé ti rí àwọn enterprises there pé they are Arabic enterprises if you do not know Arabic you can't go into that section. kí ló ń jẹ́ Arabic enterprises give me some example. àwọn tó wà ní embassy àwọn hajj and all that if you do not know Arabic they can't employ you. embassy àwọn hajj wo ẹ sọ ẹjọ ẹ má bínú ẹ sọ ẹni tó ṣe pé kéwú nìkan ló ké tó dẹ̀ wà ní embassy tó ṣe pé true government ni wọ́n yàn kéwú nìkan ló ké kò mọ nǹkan míì tó dẹ̀ wà ní tó ẹ mọ̀ pé university táwọn èèyàn ń lọ there is Arabic there is course that is Arabic there
ní yunifásitì táwọn èèyàn lọ ìyẹn ò yàtọ̀ tí kò túmọ̀ lọ sí lè kéw. Arabic is a language bí Yorùbá ni èèyàn náà lè lọ ṣe bàbá kọ́ọ̀sì Yorùbá ní school. ibi tẹ́ ń jà lọ wàláì yóò láìpẹ́ ẹni sùúrù ó yá ẹ jẹ́ ń sọ fún yín nìkan ẹ tún wá gbọ́ ilé yìí o ẹ sọ pé àwọn èèyàn tó lọ sí ilé kéw kí ni wọ́n fi certificate ṣe. I don't go against Ifá because everybody I don't go against Ifá, everybody with his own belief. kí ló ń jẹ́ Fá? nǹkan tẹ̀ ń sọ bí ibà látọjọ́ yìí. tẹ́yìn ọmọ ẹdùn ṣé ẹ̀yin ọmọ wípé ìyá yìí ẹ lè má jọ ọmọ Yorùbá ṣùgbọ́n ẹ ti pẹ́ńlẹ̀ Yorùbá èdè tẹ́ ń sọ yẹn Ifá lẹ̀ ń sọ lẹ́nu. Ifá mò ń sọ lẹ́nu ẹni sùúrù nǹkan tá à ń sọ òun kọ́ lẹ̀ ń sọ ẹ sọ pé kọ́kánsù Muslim àbí kọ́kánsù Muslim everybody máa ṣe àbí. ẹni sùúrù báwo lẹ ṣe fẹ́ ṣègbésí ayé yín ìyá mi ọmọ ńlá báwo lẹ fẹ́ ṣe ayé yín nílẹ̀ Yorùbá tẹ́ fẹ́ máa jẹ tẹ́ fẹ́ máa mu tẹ́ fẹ́ máa wọṣọ tẹ́ fẹ́ máa rìn tẹ́ ò ní tí ò ní jẹ́ pé orí Ifá lẹ ti ń ṣe gbogbo tẹ́ ń ṣe. orí Ifá àzá o. good mò ń bọ̀ àkọ́kọ́ ni pé tó bá jẹ́ pé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ ní ọbẹ̀ nínú pọ́ọ̀tù yín tẹ́ fẹ́ jẹ lálẹ́ yàbí tẹ́ ti jẹ kọjá ǹjẹ́ mọ̀ wípé àṣejẹ ló bí ọbẹ̀ yẹn. àṣejẹ ní tí tomato àti tomato àtàtà rodo òun la ṣe jẹ. kí ni ẹni sùúrù tomato àkótó di tomato àtàtà rodo ẹni sùúrù sẹ ẹ wo bí ìyá yìí ẹ gbọ́ mi ìdẹ́mi sọ fún yín ni pé lórí ilẹ̀ tá a wà yìí gbogbo tí à ń ṣe yányán ìmọ̀ ló pé kò wá sí tó bí ìmọ̀ yẹn kọjá Ifá tẹ̀yìn sọ̀rọ̀ yẹn. àmàlà tẹ̀yìn jẹ yẹn ṣé ẹ lè sọ ẹni tó kọ́kọ́ ru àmàlà yẹn fún mi. ṣé ẹ lè sọ tó bí àmàlà. kí ló fi ń ṣàmọ̀là. ṣé ẹ lè sọ tó bí àmàlà. àní kí ló fi ń ṣàmọ̀là. ṣé ibi tẹ̀ ń yà lọ yìí I want you to stand on the religion matter. I want you to stand on the religion matter. ibi tẹ̀ ń lọ yìí ìyàkuyà lẹ́ ń yà ẹ wo náà o. ìyàwó àfáà ni àbí. èmi ò ń ṣàyàwó àfáà mi normal Muslim. You are not normal Muslim because you know nothing about what you are guiding here. èmi tẹ́mi bá yín sọ̀rọ̀ yá àfáà lèmi mọ̀ ń pa tẹ̀ ń jà fún. mo àfáà ni. mọ̀ ń pa ṣé ẹ lè ó yẹ ká fátì àkẹ́tù ìyá mi Ọmọlọ́lá tẹ́ bá fẹ́ ká continue ọ̀rọ̀ yìí ẹ dákun comment section tí wọ́n bá ti ka fátì àtàn ti tú so a máa fún wọn ní few minutes kí wọ́n sọ gbogbo tó wà lẹ́mìí wọn ẹ ka fátì àfún wa kẹ́ ẹ bá wa tú. ẹ má sọ pé kí n ka fatia máa ka fatia fún yín ẹ má ní pé kí n tu what I'm saying. ẹ bá wa kà ó yẹ ká. kí n ka fatia bisimilayi ramoni oyin alhamdulilayi rabbil alamin aramoni oyin mọ́nìkì amdi yakana abudu wa yakana style idina suratal mustaqim suratal lezina alamta alehim geri mokdubi aleyi wala dọ́ọ̀lì amen. Lárúbáwá tẹ́ ẹ sọ yẹn nísìnyí tẹ́ ẹ bá wà láàrin àwọn mọ̀mọ́ lábúlé àbílẹ̀ níbi ẹ̀ ṣé ẹ̀ ní túmọ̀ ẹ̀ fún wọn. ṣé ẹ̀ ń gbọ́ mi. ṣé ẹ̀ ní túmọ̀ ẹ̀ fún wọn. ẹ mọ reason why tí mo fi like yẹn ni. ẹ gbọ́ mi. ẹ ní sùúrù ṣe bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ẹ má fọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ mi mọ́lẹ̀. mo like yín like you are acting intelligent you are acting as if you are intelligent this thing. I'm not no one is intelligent. you are saying this wọ́n sọ pé everybody kò ṣe fact ẹ ní sùúrù kò ṣe any fact everybody ní right láti lọ sí ẹ̀sìn tó bá wùn. àníṣe káàtì ẹ̀sìn kọ́kọ́ gbọ́rọ̀ ẹ̀sìn kalẹ̀ báyìí I'm not ṣe mọ́ káàtì ìwọ́nú ẹ̀sìn báyìí that Arabic that you are reading 17 times in a day do you have ṣe ẹ lè sọ túmọ̀ ẹ̀ fún wa káwo kí ni túmọ̀ ẹ rí pé nígbà tẹ I did not go to Arabic school. ẹ mọ̀ ń bọ̀ ẹ rí pé nígbà tẹ parí ọ̀rọ̀ yẹn ẹ sọ pé àmín because àmín yẹn túmọ̀ sí pé prayer ni ní tẹ̀ka yẹn ó yẹ jẹ́ àwò túmọ̀ rẹ̀ kí ni túmọ̀ ẹ̀ mà can you just interpret it. I can't interpret it I said it earlier on. Okay kí ló wá dé tẹ wá ṣe àmín sí nǹkan tẹ́ mọ̀ túmọ̀ rẹ̀. sí nǹkan tí mo mọ̀ túmọ̀ ẹ̀ torí mo mọ̀ pé tí má fẹ́ mọ̀ túmọ̀ ẹ̀ if I search for it I will surely know the meaning. Okay in time of túmọ̀ ẹ̀ ní ìsìn ẹ ti kọ́kọ́ bóyá pè ló wà ń bẹ̀ ni o bóyá tàn ló wà ń bẹ̀ ni o bóyá ní tè mọ̀ túmọ̀ ẹ̀ ẹ wá ṣe àmín. ó yá ẹ ní sùúrù àwọn tó ń da ifá tó bá pín òbí kalẹ̀ tó bá pín òbí kalẹ̀ tó bá dà ọ máa ní pé kinní kan ṣe kinní kan kí ló dé tí tọ́. ètò láyé ẹ ṣé gan mo free ẹ ṣé gan mo free pẹ̀lú ẹni látàárọ̀ ni and it's quite unfortunate pé èèyàn kan lè wá síbí kó wá máa sound pé àmọ́ nǹkan tá à ń ṣe and I'm so happy àwọn èèyàn náà máa rí sí pé we know what we are doing. It doesn't make sense when you recite something 17 times without understanding the meaning of what you are reading. ẹni kafati àti ẹ̀ ń sọ fún wa ń sìn pé àmọ́ nǹkan tá à ń sọ tá a bá gbé àyà kúránì jáde ń sìn pé ok ẹ ka kúránì ewu nǹkan tó wà nù kúránì yìí ẹ máa sọ pé no ìtukùtù ló ń tu bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. Meanwhile we are telling you the fact now wọ́n ń pa yín Kwara ń sìn ẹni ọmọ Kwara ní wọ́n ń pa yín Kwara pẹ̀lú bisimilayi Allahu akbar sí ní tábà movers jáde nínú Quran sí ẹ sọ pé wọn ò kì í ṣe Muslim
ẹ ka fatia ẹ ò dẹ̀ lè tú fatia, then you call yourself a Muslim. Ẹgbẹ́ kìíní ẹgbẹ́ sí science get tẹ́ bá ti mọ ìtumọ̀ fatia yẹn ẹ lè padà wá ń jọ mi. Àwa tá a wà ń bì, we are intelligent people and we are very smart. Almasla ẹ káàbọ̀ sà. ẹ ra o ẹ̀yin náà ni wọ́n bá lókè pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí mo gbọ́ tẹ́ sọ. ẹ sọ pé bẹ́ẹ̀ ni ẹ sọ pé kéwù. kò kàn tó tọ̀dọ̀ tí ni o. ẹ wá sọ pé ànábì wípé ilẹ̀ lárúbáwá nìkan náà rán sí, àbí kẹ́tì ẹ sọ pé mẹ́kà nìkan náà rán sí àti mẹ́dínà. bẹ́ẹ̀ ni àwọn òun ibi lárúbáwá la rán lárúbáwá sí. ibo wá láti gbé rí, ibo lẹ́yìn ti gbé mọ́. ṣùgbọ́n ká tó lọ bẹ̀yẹn sà, gẹ́gẹ́ bí ètò wa ẹ kọ́kọ́ bá ka Fátíà ẹ bá wa tú. So àti ní àwọn èèyàn máa ń sọ pé àwọn tó máa ń gòkè yẹn wọ́n ṣe mùsùlùmí, wọ́n dà mùsùlùmí ni wọ́n ṣe mùsùlùmí tọ̀ àti wá ní gbogbo mùsùlùmí tó bá ti ń dé kọ́kọ́ máa bá ka Fátíà kan máa bá wa tú. So ìyẹn lẹ́bẹ̀ẹ́ ni a ti lè kọ́kọ́ bẹ̀rẹ̀ sà, ẹ gbóhùn sókè sà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Allah sọ pé alhamdulillahi rabbil alamin. Ọpẹ́ ni fún èmi Olúwa gbogbo àgbáláyé. Ar-Rahmanir Rahim. Òun ọbẹ̀ eníkẹ́ Maliki yawmiddin. Olùkápá ọjọ́ ẹ̀san. Iyyaka na'budu. Allah subhanahu wa ta'ala wá sọ fún ẹ̀yin yẹn pé káwọn èèyàn máa sọ pé iyyaka na'budu. Wípé Allah subhanahu wa ta'ala ẹnìkan òun la máa jọ́sìn fún wa iyyaka nasta'in. Ọ̀dọ̀ rẹ̀ sì nìkan la máa wá ìrànlọ́wọ́ wa. Ihdina siratal mustaqim. Ìwọ Olúwa wa fi wá mójúpọ̀nà tó dúró tọ́, siratal ladina an'amta alayhim. Ojúpọ̀nà àwọn tó jẹ́ pé ó ti fi àánú wọ́n ti sáwájú wa. Alayhim tó ti yọ́nú sí wọn lórí ojúpọ̀nà tí wọ́n tọ̀. Ghayril maghdubi alayhim waladdallin. Sì yọ wá kúrò ní ojúpọ̀nà àwọn Yahudi àtàwọn Kírísítẹ́nì dìdìrìn. Ní ti ń bẹ́ẹ̀ nù. Padà sí orí and then ẹ má bínú ṣé Allah ni ó ṣépè fáwọn Christian bẹ́ẹ̀. Àdọ̀ọ̀lì tẹ bá lọ wo gbogbo tàfásìrì pátá Ànábì sọ pé. òun náà mo sọ mo ní ṣé Allah ló ṣépè fún ọmọ ẹ. ayọ̀yìn ṣépè fún wọn náà mo sọ pé àwọn Kírísítẹ́nì dìdìrìn. ok dìdìrìn ni kí mo dọ̀ọ̀lì yẹn mí. Allah ló pè wọ́n dìdìrìn. ẹ bẹ́ẹ̀ ni. ẹ̀yà dìdìrìn ẹ̀yin Christian àgùntàn dẹ̀ ní lóòótọ́ náà. ẹni ibo ni mo ti rí ìkà wípé a máa rán àwọn elédè sí elédè wọn àbí. pé ànábì ni ò kéde pé ráwọn elédè sí elédè wọn rán ànábì sallallahu alaihi wasallam sí àwọn Lárúbáwá nìkan. all right. ṣé ní Kùránì wà lọ́wọ́ yín sà. ó wà lórí mi gan. lórí yín. ó yẹ bọ́ síbi screen kẹ́ sí lórí yín Kùránì 14:4. Kùránì kò sí tí ń jẹ́ Kùránì 14:4. kò sí tó ń jẹ́ Kùránì 14:4 báwo. kò sí kí ní jẹ́ Kùránì 14:4. ẹ dákun sí ò sí o. Kùránì 14:4. Kùránì 14:4 kò síbi kan táwọn mùsùlùmí tí wọ́n sọ pé Kùránì 14:4 kò sí ibo ní. ẹ jọ̀ọ́ ẹ má bí no ẹni sùúrù Kùránì tẹ́ gbé dání kò ní chapters ni kì í ṣe chapters. a ní sura sì ní háyà. kò wá kí n ṣe chapter ok kí ni English sura. èmi ò mọ English sura ọ̀rọ̀ Islam lèmi sọ kì í sọ̀rọ̀ English mo bá wá rí. ó bọ ok suratul Ibrahim. ok verse 4 ìyẹn tún kọ́. ti sọ àyà suratul Ibrahim àyà kí ni àyà ẹlẹ́kẹrin. bẹ́ẹ̀ni. kí ni. ó yá ẹ bá gbé jáde. kí ni tẹ fẹ́ lò bẹ́ẹ̀ tẹ bá fẹ́ lò bẹ́ẹ̀ lókùn tẹ sọ wa. ẹ̀yin tẹ́yìn tó wà ń bẹ̀ ni ẹ̀yin bá wa kà jáde sẹ́ bàbá máa délé kẹsẹ̀ wa ń bẹ̀ sà. ẹ jọ̀ọ́ ẹ bọ́ síbi screen sa kí Kùránì torí kó lè yá ẹ mọ̀ pé mi ò fast níbi so anabi agbá anabi dìde ẹ lè gbé ti bí òpònú láàrin àwọn òpònú so àbí ẹ kọ́kọ́ gbé 14:4 yẹn wá fún wọn náà ká kọ́kọ́ kà yẹn náà ká bẹ̀rẹ̀ láti bẹ̀. kí ló wà ń bẹ̀ sẹ́yìn ò mọ̀ tẹ́lẹ̀ kí síwájú kẹ́ tó sọ̀rọ̀ ni. ẹ jẹ́ kán gbé fásì yẹn jáde níṣẹ́ mọ́ pa máa ń fẹ́ káwọn èèyàn ó rí a kàn lè máa sọ̀rọ̀ báyẹn káyé máa rí ayé àsìkò táwà ayé àsìkò jójú ẹ̀ tó ni jẹ́ ń fojú mi tó ṣe mọ̀ pé nígbà tí ọ̀rọ̀ tẹ bá sọ̀rọ̀ sí màálù létí bá nàbì ti kú tó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà
irú àwọn ọmọ ìyá yín náà ni wọ́n ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀. nígbà tí yóò dẹ̀ tẹ̀lé ló di pé òkú ogún ọdún tẹ́ ẹ bá sọ pé Muhammad ti kú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò jì bí ti bọ̀nù ẹ bá wa kà sà. ok Allah a'udhu billahi minash shaitani rajim. Allah tí ọlá rẹ̀ ga sọ wípé wà má kí ni wáò kí ni wá ń bíbẹ̀ kí ni má kí ni wá ń bẹ̀ arzayna min rasulin illa binisani qawmihi. Allah subhanahu wa ta'ala dojú kọ ànábì pé ìwọ ànábì o wà má arzayna min rasulin àrùn àwọn kan síwájú rẹ̀ rí. Ànábì wọn sọ kò sànábì ni torí wáò tí ń bẹ̀bẹ̀ wọ́n mọ̀ pé ní wá nafiyu ó yọ ànábì kúrò nínú àwọn tí wọ́n sọ níbi bíbẹ̀ pé àrùn àwọn kan síwájú rẹ̀ rí illa binisani lẹ́yìn kó jẹ́ àwọn èdè wọn yóò fi máa bá wọn sọ̀rọ̀ illa binisani qawmihi àyàfi kó jẹ́ àwọn èdè wọn ni ó máa sọ lilubayyina lahum láti jẹ́ pé kó lè ṣàlàyé fún wọn fayudillullahu man yasha tó bá ṣàlàyé fún wọn náà tó bá wà Allah yóò fẹ́ tó wù mọ́nà wayahdi man yasha tó bá sì wù wayudillullahu man yasha tó bá wà Allah yóò sọ ẹni tó bá wù nù tó bá sì wù yóò fẹ́ tó wù mọ́nà wa huwa azizul hakim olúwa yín ọ̀jọ̀gbọ́n ni. ẹ ń béèrè wípé nígbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ ń béèrè wípé kí ni wá bẹ ó wá ṣe pátí ni o nígbà tẹ́ ń bí èmi léèrè pé kí ni wá ń bẹ yẹn kí ni má àti má ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó náà mo ti padà ṣàlàyé rẹ̀ fún yín. ẹni sùúrù oye ní tó wà ń bẹ yẹn ṣé Allah sọ pé òun ò ní gbé òjíṣẹ́ kan dìde àyàfi kó jáwọn elédè wọn ó wà ń bẹ àbí òsì mẹ́. Allah ń sọ fún ànábì ni tẹ̀bẹ́ rí rọ̀ṣúlì illa binisani wáò tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́yẹ́ pẹ́ tó bá mọ kéwú ni ó ka kéwú wáò tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti mọ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sáà ní tẹ́ bá sọ pé ẹ lọ́lé kéwú bó jẹ́ díẹ̀ náà lẹ́sọ̀ ṣé ẹ̀kọ́ nípa wáò ni ẹ̀kọ́ nípa àwọn mọ́ta níní tó bá wọlé ti ọ̀rọ̀ ni mọ́ṣẹ́ tí wọ́n ń ṣe ni lẹ́yìn rẹ̀ a tún ní mọ́. ibo ni mo ti mọ òwe dé ibo mo ti mọ oríkìdé tí mo wá wáò tó ń rìn kiri tí wọn gbèsè kan náà tí mo wá mójútó yun kiri yín tá à ń sọ pé kí ni Muhammad kí náà sọ fún Muhammad bí. ẹ̀yin tó sọ fún ànábì bí báyìí ó ní wípé àárín àwọn tó síwájú rẹ̀ rí àyàfi. ibo làwọn tó síwájú rẹ̀ wà ń bì. ó ní àròsáyíná onídàlà pa àwọn tó síwájú ànábì ìfẹ́lù mọ́dí ni iṣẹ́ kí ni fẹ́lù mọ́dí ń ṣe. ó yá àwọn tó síwájú ẹ̀dá. àròsáyíná iṣẹ́ kí ni ṣe kèsè fẹ́lù mọ́dí ni ṣé fẹ́lù mọ̀dọ́rì ni àbí amúrù. ẹ máa gbọ́ ẹni sùúrù ẹ máa gbọ́ ẹni tó wà ń bẹ̀ yẹn ó ń sọ fún ànábì wípé tá bá sọ pé kinní kan àná là fi jọ òní tá bá ní àṣerú ẹ̀rí o kò ṣẹlẹ̀ rí láyé kò dẹ̀ ní ṣẹlẹ̀ torí pé a ò rán òjíṣẹ́ kan níṣẹ́ láyé àti ìran òjíṣẹ́ kan níṣẹ́ rí ó ti pẹ́ tá a ti ń rán òjíṣẹ́ níṣẹ́ ṣùgbọ́n gbogbo òjíṣẹ́ tá a ti ń rán níṣẹ́ elédè wọn la máa rán sí wọn ẹ dákun o Muhammad ṣé kìí ṣe èdè lárúbáwá ní sọ ni àwọn wo la rán sí kìí ṣe lárúbáwá náà sọ mbẹ. àwọn tí mo wá sọ náà ni pé ṣe bẹ́ẹ̀ kọ́ nípa fíìlù mọ́dí fíìlù mọ̀dọ́rí fíìlù amúrù abẹ́ẹ̀ kọ́ ni. ẹ dákun ẹ dáhùn kí lẹ fẹ́ mú jáde. èyí tí mo fẹ́ mú jáde ńbẹ náà ni pé ayé yìí kì í sàkó ó ti yọ ànábì kúrò ńbẹ torí páwọn òṣìṣẹ́ ibo ló gbà yọ sámà ló ti yọ ní àbí jígà. ọ̀rọ̀ tí Allahu sọ ń bí báyìí ló yọ ànábì kúrò ńbẹ. bàbá Madeleke bàbá Madeleke Madeleke wa fún yín ní àyà tó já sí pé ànábì ó kó sí pé ànábì gbogbo èèyàn ni wọ́n rán sí. ẹni sùúrù bàbá Madeleke ṣe àmẹ́sà ó yẹ sọ àyà yẹn ká gbọ́ná. ok ó ní láti yanjú eléyìí. ẹ bá lọ wo Suratul A'raf. no eléyìí ti yí àwọn èèyàn in tó wà ń bí báyìí Allah ń sọ fún Muhammad wípé gbogbo àwọn tóun ti kọ́kọ́ rán sẹ́yìn iṣẹ́ Allah ni pé tó bá fẹ́ rán èèyàn níṣẹ́ àwọn elédè wọn ló máa rán sí wọn ṣéṣe rẹ̀ ni àbí ṣe rẹ̀ kọ́. ẹ̀hún náà wá ní wípé ilé ní ìsìnkú ẹni sùúrù ẹwà fásitì tẹwà fún wa ń sìn ní fásitì tó ń sọ pé ìwọ Muhammad o àárín ẹ sí elédè rẹ àti gbogbo elédèkedè ẹgbẹ́ jáde. ok tẹ bá lọ wo Suratul A'raf ní sura 158. kí lẹ wí. Suratul A'raf ní àyà 158. Quran 7:158. yes. bàbá àwọn Adeleke ẹjọ́ wá sà intan wá ní ìsìn ni pé ibi tí Allah ti sọ pé tọ̀ sórí ìta sọ fún ẹ̀mbẹ̀ yẹn o àwọn pásì ló wà fún ìwọ o arán ọsẹlédè rẹ tó jẹ́ lárúbáwá àti gbogbo elédèkedè lágbàáyé tán sédè míì náà òun la fẹ́ rí mbẹ̀.
ó yà fáwọn ti gbede. Okay. Allah subhanahu wa ta'ala, a'udhu billahi minash shaitani rajim. Allah sọ pé kul, ìwọ Ànábì sọ pé ya ayyuhan nas, pé àwọn èèyàn, pé ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ nìyẹn ẹ wá o, inni rasulullahi ilaykum. Gbogbo ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ nìyẹn òjíṣẹ́ látọ̀dọ̀ Olúwa yín òní mo jẹ́ sí yín o. Jami'an, gbogbo ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ nìyẹn tẹ́yin bá jẹ́ tí ìran Yorùbá bá jẹ́ ẹranko tó bá jẹ́ pé náà kì í ni baba ńlá baba yín ẹ yọ kúrò níbí báyìí. Òkúta kankan tábà yín jà. Almasla ẹ rí pé interaction yìí ó mú peace ó dẹ̀ mú ẹ̀kọ́ àti ìwà dání. Ṣé rí ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ yìí ni pé ẹ má fi ìwà ìsìláàmù ẹ má gbé sínú kínní, ìwà Yorùbá ni ẹja lò. Ìwà Yorùbá ni tó bá jẹ́ ẹranko ni baba ńlá baba yín yẹn ẹ ti fẹ́ ti ìsìláàmù bọ́ nìyẹn. Wọ́n á bẹ̀ yín. Ẹ má bínú. Àwùjọ Yorùbá lẹwà ẹ continue sir. ẹ túmọ̀ ẹ̀ tẹ́ ṣe mọ́ ẹjọ́ mute protocol ní bíbá ìwà fún ẹjọ́ tí ò bá kàn yín wọn ò Allah sọ fún Ànábì pé kó sọ fún wọn fílù amúrù nù ló fi jẹ́ pé bí àyà bá ti wá àgbà àgbòye rẹ̀ pẹ̀lú èdè Lárúbáwá pé wà Ànábì sọ fún wọn pé kó lè wà Ànábì sọ fún wọn ya ayyuhan nas, ẹ̀yin ènìyàn inni rasulullahi ilaykum, òjíṣẹ́ látọ̀dọ̀ Olúwa yín ni mo jẹ́ sí yín jami'an, gbogbo ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ yẹn lápapọ̀. Tèmi bá wá jẹ́ Yorùbá tí n bá sọ pé wọ́n rán Ànábì sí mi ó já sí pé èyí tó bá jẹ́ pé mi pera mi Yorùbá wọ́n rán Ànábì sí mi ó já sí pé bóyá ìdàkí làwọn baba ńlá baba sí mi. all right sir, ẹ mọ tá máa ṣe ń sìn sà. Tí èèyàn ẹ máa gbọ́ tí èèyàn bá dúró níwájú àwọn aráàlú ẹ̀ tí láyé àwọn baba wa kábíyèsí máa ní aláago lọ́ọ́ lágo nínú ìlú yóò wá lágo yóò lágo bàbá alágo wa ní mo pè yín èèyàn, kábíyèsí sọ pé nígbà mi yóò ní mo pè gbogbo èèyàn, kábíyèsí sọ pé nígbà mi yóò ní gbogbo èèyàn, kábíyèsí fẹ́ rí yín láàfin ẹ dákun ṣe gbogbo ayé náà sọ. Tó bá wọ pé òun pe gbogbo ayé alágo lórí ẹ̀ bá gbé lónìí sọ pé òun pe gbogbo ayé. ẹ wá ní sùúrù sà, ẹ wá ní sùúrù, ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ wá já ṣe báyìí bàbá Adeleke ẹ wá jẹ́ kí a gbé Quran verse tó pọ̀ wá tí ẹ fi mọ̀ wípé àrán Ànábì sí gbogbo ayé ṣóyé báyẹn. So ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì mò ń bọ̀, ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ láti Quran níbi tí a ó ti sọ pé a gbé ẹ dìde láàrin àwọn kíni o fili ummiyina rasula but mò ń bọ̀ ẹ gbé Quran 26 verse 214 ẹ dákun ẹ bá gbé wá sà. Quran 26 verse 214. Kí ló wí sà? Àyà ilé yìí náà báyìí ṣé o Muhammad so ó ti náwọn tí Muhammad tó dojúkọ tí Allah ní kó máa sọ fún àwọn ọmọ Lárúbáwá nìkan, I am indeed the messenger of Allah to you all, fún àwọn ọmọ Lárúbáwá nìkan tó ń bá sọ̀rọ̀ lásìkò. Ọmọ Lárúbáwá nìkan wà bẹ́ẹ̀ àtà English tẹ̀ka kò sí ọmọ Lárúbáwá nìkan. Ẹ̀yẹ́ ṣe mute náà ó clear, ẹ̀yẹ́ ṣe mute náà gbẹ́gbẹ́ bá sì wá ní ó clear. Iye àwọn èèyàn tí Muhammadu bá dojúkọ at that present time ni ó ń bá sọ̀rọ̀. Ẹni lọ ayẹ gàgàgà ẹka English yẹ gàgàgà. Ṣé fẹ́ sọ̀kalẹ̀ ẹ mute kẹ́jẹ́ ká sọ̀rọ̀ náà 26 verse 1 clear pé náà. 26 verse 214. So màá gbé wá nísìn. So àwọn tí Muhammadu ń dojúkọ lásìkò gbà yẹn lọ́wọ́ nìkan ló bá sọ̀rọ̀ àti èdè tó fi òun ni mo fi wé bàbá aláago tó lọ láago nínú ìlú. Kì í ṣe gbogbo ayé ló ń bá wí, àwọn tó dojúkọ tó fẹ́ gbọ́n tí ìránṣẹ́ ọba ń wí ló ń bá wí. Tí ẹ̀yin àtìyàwó yín tẹ́ bá ní gbọ́n mi sí omi òtó tó bá ní o dẹ̀ ṣèyí fún mi tán máa pariwo gbogbo ayé á gbọ́. Gbogbo ayé tó ń sọ yẹn ẹ dákun kí ló túmọ̀ sí? Gbogbo ẹbí ló ń sọ yẹn pé gbogbo ayé ní ó gbọ́rọ̀ rẹ, ẹbí ló ń sọ yẹn. Ẹ kọ́kọ́ lọ understand kí náà ń pè ní ayé kẹ́ ẹ tó máa sọ wípé a rán èèyàn kan sí gbogbo ayé, torí pé a kò lè rán èèyàn kan sí gbogbo ayé, kò possible. Oye kẹ́ wá lè mọ̀ pé àrán Muhammad sí gbogbo ayé ẹ rí Kùránì yìí kí ló sọ? Ẹ bá wa ka Kùránì tó kí yẹn kí ló wí bàbá Al-Masla? Ó yẹ kẹ́yìn náà lè kà fúnra yín náà ìbẹ́yìn lẹ gbé wá. All right ó yẹ wá mute. Ó sọ fún Muhammad bí báyìí ó ní wanzir ashirotaka, ó yá bẹ̀rẹ̀ sí kìlọ̀ fún gbogbo àwọn ẹbí rẹ, your families, àwọn ẹ̀jẹ̀ rẹ, bẹ̀rẹ̀ sí ṣe lecture fún wọn, al-aqrabina, àwọn tí wọ́n súnmọ́ pẹ́kipẹ́kí. Ó yẹ ìmẹ̀ yẹn ṣe rí pé Muhammad nìsín ẹ ti rí ibi tá a rán sí àyẹn, ó ń sọ bí tá a rán sí fún. Ó ní pé kí ni ó yá lọ sọ́dọ̀ àwọn ẹbí rẹ, àwọn elédè rẹ, àwọn tẹ́ ẹjọ́ ṣèdè, èmi Adeleke gbogbo tó bá jẹ́ Yorùbá lórí ilẹ̀ yẹ bí ni wá.
torí pé ẹ̀jẹ̀ kan náà ni wá tó bá jọmọ ọkọ ní gbogbo tó bá jọmọ ọkọ Yorùbá ẹbí ni wá òun náà sọ fún Muhammad bíbá yìí náà pé ó yá kí ni o lọ ṣe kí ni o lọ sí lọ kìlọ̀ fún gbogbo àwọn ẹbí rẹ which is your own Arab nation àwọn tí wọ́n ṣe kí ni o tán súnmọ́ ẹ pẹ́kípẹ́kí ó yé báyẹn so now lẹ́lẹ́kejì ẹ bá wa gbé Quran 28:59 mute mo ti ní kékeré ká ẹlẹ́ẹ̀lẹ́ ká àti bí gbàdé mi kàtì bílẹ̀ kàtì bẹ́yìn sọ̀rọ̀ lé lórí. Oye. Quran 28:59 yẹn yẹn wọ ẹjẹ bá power tap ẹ jẹ́ ká power tap. tó bá jẹ́ pé ẹwé lè aláǹsọ́ bíbà yìí ó ní wà máa kana rabbuka ó ní èmi tí mo jẹ́ aláàrẹ ọba rẹ o ó ní kí ni o mo lékùlì kúrò ó ní mi ò ní máa pa ilẹ̀ kan run àbí kí ní mo fẹ́ fìyà jẹ wọ́n hatta yab'asu fi ummiha rasula títí tí a fi yọ fi ummiha nínú àwọn ìjọ yẹn society yẹn nínú wọn ọmọ wọn ẹ̀jẹ̀ wọn títí tí ń fi yọ jáde lára wọn tí ó máa jẹ́ prophet tí ó máa jẹ́ òjíṣẹ́ fún wọn tí ó bá wọn sọ̀rọ̀ ń pa mi ó lé mi ò ní fìyà jẹ ìran kan títí tí máa fi yọ ẹ̀jẹ̀ wọn kan jáde lára wọn látọ̀dọ̀ mi tí ó máa jẹ́ prophet fún wọn yẹtìlú aléhìmọ ayatina ní tí ó máa ka àwọn ọ̀rọ̀ wa fún wọn ó yé báyẹn so ibi ìjẹ́kóyé wa pé tó fi lè jẹ́ pé Muhammad kì í ṣẹ̀jẹ̀ wa yẹn àrán Muhammad sí wa ìyẹn níbẹ̀ yẹn ẹ bá gbé Quran 14:4 wa. ẹ jẹ́ kọ́kọ́ gbé ọkàn sí wa náà ẹ jẹ́ ń gbé ọkàn sí wa náà kẹ́ ẹ wá fìyẹ́ parí ẹ̀ kó lè bá a ṣe rẹ́gí pẹ̀lú ilé ìpínlẹ̀ tó ṣe jẹ́. Mo mọ̀ pé gbogbo ìtàn ìgbé wa lẹ́mìí ti yín náà yín náà mọ̀ pé kèsì bó ṣe rí nìyẹn torí ẹ̀ lè gbé gbogbo ẹ̀ wá tán ní ìsìn tẹ́sà dé. ẹni ilé ẹ ṣì lè mute now ẹ ṣì lè mute for now ó yá ẹ fẹ́ lè sí. ẹ lè gbé gbogbo ẹ̀ wá tán ní ìsìn tẹ́sà dé drop ni. ẹ máa gbọ́ ẹjọ́ eléyìí tí ẹ̀ dídì gbé wá specifically ibi tá a rán Muhammad sí eléyìí dídì dojú ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ìta kọ́kọ́ tó ń sọ pé kìlọ̀ fún àwọn ẹbí rẹ bẹ̀rẹ̀ sí sún bá wọn sọ̀rọ̀. ọ̀tọ̀ ni táyà ń sọ ọ̀tọ̀ ni tẹ́yìn sọ tẹ́ bá tó nínú. ẹjọ́ àfa àlùmọ́sílẹ̀ ẹ̀mí ṣẹ́ máa mute ẹjọ́. lẹ́bi Muhammad lẹni tó ṣe yí pé bàáfà agbẹ́dìde fílíhùmí yìínà láàrin àwọn tí ò mọ̀ ọkọ mọ̀ ọ́kà àwọn òpè èèyàn rasulan àwa gbẹ́dìde lójíṣẹ́ sẹ́mọ̀ pé tí wọ́n bá fẹ́ ròyìn Muhammad náà wọ́n á máa sọ pé Muhammad yẹn kò mọ̀ ọkọ kò mọ̀ ọ́kà ó nìkan kọ́ òun àtàwọn ẹbí ẹ̀ nítorí pé nínú ìran lárúbáwá àwọn fáǹsì nọ́lẹ́jì ìwé gbà ń ṣe gbà ń ṣàwọn náà ẹ rí i pé nígbà tó fẹ́ sọ̀rọ̀ àwọn lárúbáwá wọ́n ní ùmí yìínà òpè ni wọ́n oye huwa lẹ́dì Muhammad lẹ́ni tó ṣe pé bàásà fílì umi yìí na rasúlà lẹ́ni tá a gbé dìde ló jíṣẹ́ láàrin àwọn òpè minihum yẹtìlú aléhìm àyàtì ní ìtò dẹ̀ jẹ́ pé nínú wọn wáyù zakihim wáyù alimuhum likitaba ní ìtò dẹ̀ jẹ́ pé kí ni adẹ́ ń ṣe kí ni àlámọ̀ rẹ̀ a fi mọ̀ kí a fi mọ̀ òun náà ni kí ni ọ̀rọ̀ Allah wà ní kíkìmà tó gbọ́n wà ní káàní mi kọ́ bí láfí dọ́là alìmùbí gẹ́gẹ́ bó ṣe so ibi ìjẹ́kójẹ́ wa pé inna rasulallah annabi yóò agbé jáde agbé dìde fílì umi yìí láàrin àwọn òpè àwọn tí ò mọ́kànmọ́ká àwọn òpónú oye bẹ́ẹ̀ ibẹ̀ láti gbé dìde oye èyí tí ń wà fikún tó jẹ́ last tí àfófin wá sọ̀rọ̀ tó pọ̀ ń bẹ̀ tó ti ń sọ pé Muhammad ìjọ ìlànà sí òun náà ni ẹ bá gbé Quran 10:47 káfà wá sọ̀rọ̀ sí. wọ́n gbé òjíṣẹ́ apọ̀ọ̀dà dìdìrìn dìde láàrin àwọn apọ̀ọ̀dà ìjọ àwọn dìdìrìn so láti wá jíṣẹ́ fún àwọn dìdìrìn so nǹkan tí fásitì yìí ń sọ nìyẹn so kó lè bá àwọn òsì rìndín bì àwọn òdì rìndín. ẹ̀rí ó ní wali kulli ummatin rasul gbogbo nation kọ̀ọ̀kan torí pé a ní Yorùbá nation ni Haúsá nation ni wọ́n gbogbo tí ń jẹ́ran tó lè pa yín pọ̀ tẹ́ lè sọ pé ìran ni yín tá lè pe ìran ni nation ó yẹ ìmẹ̀yẹn ó ní gbogbo tí ń jẹ́ran ìjọ kọ̀ọ̀kan nation kọ̀ọ̀kan ó ní gbogbo wọn ni wọ́n ní òjíṣẹ́ kan pàtó tá a fún wọn tá a dẹ̀ rán òjíṣẹ́ yẹn sẹ́lòmíì ó yẹ ìmẹ̀yẹn gbogbo nation kọ̀ọ̀kan ló ní òjíṣẹ́ tiẹ̀ fa idha jaa rusuluhum
qudiya baynahum tí òjíṣẹ́ wọn bá ti wá dé sí níṣẹ́ wọn tó dé lédè wọn yẹn tá mọ̀ tó mọ̀ wọ́n tá máa gbọ́ olé tó ti dìde ó yé bẹ́ẹ̀ yẹn ó lóun ló máa dájọ́ láàrin wọn òun ló máa stand as adájọ́ láàrin wọn ó yé bẹ́ẹ̀ yẹn bilikist pẹ̀lú déédéé wahum la yuzlamun nígbà tó dẹ̀ jẹ́ pé kí ni o messenger tá a bá ti gbé dìde láàrin wọn kò ní ṣàbòsí ìbéèrè tá a fẹ́ béèrè lọ́wọ́ alimaslaha ni pé ta ló jíṣẹ́ tiwa tá a gbé dìde láàrin wa tó wá jíṣẹ́ fún wa ká bá wa mú jáde nínú Quran. Okay. Ẹ rí i pé síwájú mo ti mú àyà kan wá ní Suratul A'raf tí mo ti sọ nọ́mbà 158 pé Allah subhanahu wa ta'ala ó sọ fún wípé kánẹ̀bí sọ fún gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátá wípé ìránṣẹ́ lòun jẹ́ sí gbogbo wọn ní àpapọ̀ lẹ́yìn ìgbà yẹn tá a bá lọ wọnú Sahih Bukhari àti inú Sahih Muslim Ànábì sallallahu alaihi wasallam ó sọ pé òun gangan wọ́n gbé òun dìde ila nasi khas wọ́n gbé àwọn ànábì tó sáwájú dìde ila nasi khassa wọ́n gbé wọn dìde fún àwọn èèyàn wọn lọ́kọ̀ọ̀kan ni Ànábì sallallahu alaihi wasallam wá sọ pé wa ba'athtu wá rí mi o ila nasi amma wọ́n gbé mi dìde fún gbogbo èèyàn lápapọ̀ ni eléyìí fi hàn wáyé pé gbogbo ẹni tó bá jẹ́ èèyàn tóun mọ̀ pé èèyàn lòun o ibo ni ká lọ ká bá yín gbé dìde náà ká bá yín gbé jáde. náà àdìsí yẹn ibo ló wà ká bá yín gbé jáde sókè nìkan. ó wà ní Sahih Bukhari náà. ṣe mọye thousands of hadith tó wà ní Sahih Bukhari. ẹ jẹ́ kí n bá yín wá nọ́mbà rẹ̀ jáde. ó yẹ wá. so akí gbogbo lélẹ̀ kan sí ẹ jẹ́ ká tap so kí wọ́n gbé ọlọ́tọ́ fẹ́ gbé wáyé wá náà ká tẹ̀síwájú torí àwọn Quran verse yìí dẹ̀ ti state it clearly so àwọn verse dẹ̀ pọ̀ jásí kan náà sọ ní pé àwọn family àwọn ìdílé tí Muhammad ti jáde. kódà lábẹ́ ń gbé tán wá lọ yẹn gan tẹ́ bá wo Quran 14:4 yẹn náà ló ń sọ pé a ò ní rán gbogbo òjíṣẹ́ tá a bá rán níṣẹ́ àwọn èèyàn wọn lámàrán sí illa bi lisani qawmi so ó pọ̀ ń bẹ̀ tí ì ṣe 50 ọ̀rọ̀ tá máa ń sọ pé ànásù èèyàn ibo la máa dé tààtì ní báyàn tí ẹ̀dàpẹ́ mọ́ bínú ẹni tí ó bá pe gbogbo aráàlú ẹ̀jọ́ tí olórí ìlú wa dúró ṣé kò lè sọ pé yá ayú ànásù mọ́ pé gbogbo ẹ̀yìn èèyàn ni ṣé níwájú ibi tó dúró sí yẹn látara thousands of people tó dúró wájú ẹ̀yẹn ṣé gbogbo èèyàn gbogbo ayé ló dúró wájú ẹ̀ gbogbo ẹ̀yin èèyàn náà ló máa sọ mú pé gbogbo ẹ̀yin èèyàn mú pé gbogbo ẹ̀yin aráàlú èèyàn làwọn tó dún wájú ẹ̀ ìdámì pé gbogbo èèyàn lórí ilẹ̀ ìpẹ́ ló sọ ẹ̀tún wá ní ará nẹ́bì sí gbogbo ayé ẹ̀mọ́ tán pè láyé ni gbogbo ayé tẹ́ wá ń sọ yẹn ṣe mọ́ yé nǹkan tó wà nínú ayé ni iṣẹ́ ibo ló ti jíṣẹ́ fún ẹja ibo ló ti jíṣẹ́ àwọn kan apá kan tẹ̀ ti sọ pé ó jíṣẹ́ fẹ́ja ó jíṣẹ́ fẹ́ràn ó jíṣẹ́ fàdìẹ olórúkọ tí ń jẹ́ nù gbogbo ẹ̀ ṣe mọ̀ pé ànábì ò lè súnmọ́ ajá so àfáà yẹ parọ́ bí ó ṣe mistake níbẹ̀ yẹn. bóyá ajá yarí ńgbà ó fẹ́ lọ jíṣẹ́ fájá nù. ó yẹ lọ wo eléyìí wà nù hadithi ó wà nù Sahih Musnad Imam Ahmad. ẹ bá wa gbé àfáà sí ibi screen kan bá wa gbé jáde. mi ò lè gbé bẹ́ẹ̀ nìkan ní gbé jáde látàrọ̀ kó gbé jáde náà. àfáà mi tó bá jẹ́ pé dáwà ẹ wá ṣiṣẹ́ fún Allah àti ilẹ̀ Lárúbáwá ẹ lè tan kámẹ́rà yín ẹ rí pé gbogbo ń tà ń sọ àbẹ̀ yín gbé bá wa gbé jáde tàbá make claim á gbé jáde fúnra wa ẹ bá wa gbé jáde wá kárí. mo ń bọ̀ bàbá yín gbé jáde ẹ̀yẹ́ ìdòsẹ́ ẹ̀jẹ̀ mọ́ sí. bí a ṣe kò sínú Sahih Bukhari mọ́ ni. ó wà nù Sahih Bukhari ó wà nù hadith 438. ẹ fún wa nọ́mbà Bukhari. hadith 438. Okay. ó sì wà ní Sahih Muslim hadith 521. ẹ bá wa tap gbogbo ilé ẹ bá wa tap ẹ bá wa repost ní Friday ní ti hàn bí àwọn ti kírun bọ̀ ẹ bá wa tap ẹ bá wa repost so kí àwọn tá a fẹ́ gbé sọ láti dúró ká tó dé so ẹ jẹ́ kí tap yẹn máa lọ ẹ jẹ́ kí repost yẹn máa lọ so àwa 1k láwà níbí báyìí ṣùgbọ́n repost tá a dẹ̀ ṣe rí 200 láṣì rí so ẹ jẹ́ ká repost dáadáa gbogbo ilé. Bí àfáà yìí là ń dóde o. mo ti bóyá ọkọ̀ àwọn fẹ́ gbé jáde ni. Wọ́n bá ń gbé jáde wọ́n bèèrè náà ni o. ẹ bá wọn gbé jáde àmọ́dé bá wọn gbé jáde. All right, ẹ bá wọn gbé jáde sà.
nìyẹn o àfà. ọ̀nà ni ṣé kí n kà á kí n bá yín tú ni. ó yá ẹ tún náà ni ẹ lọ́pṣàn. ok torí inú kíní lẹgbẹ́ lọ́gbẹ́ wa ibi tí mo kà ń bẹ̀ wọn pe wàkáànà nàbíyù wàkáànà nàbíyù yúbẹ̀ áfú ilà qawmihi khassa ànábì sallallahu alaihi wasallam pé ẹ̀ láwọn ànábì tó ti lọ wọ́n gbé wọn dìde fáwọn èèyàn wọn ní khassa fáwọn èèyàn wọn lásán wàyú bíṣù ìlà nọ́ọ̀sì ṣùgbọ́n mi ò títà tó gbadómọ̀ tó bá ti parí ọ̀rọ̀ ń dára pé ẹni yẹn gangan yín sọ̀rọ̀ para rẹ̀ ìlà nọ́ọ̀sì ká fata wọ́n gbé mi dìde fún gbogbo èèyàn lápapọ̀ ni. ẹjọ́ àfà nǹkan márààrún tí Muhammad sọ pé wọ́n fóun bí tó yàtọ̀ sí táwọn ànábì tó kù ẹ̀ka gbogbo ẹ̀. kò sí tí mo fi ti ìbá àdìsí tí mo kà fún yín tẹ́lẹ̀ náà ni mo kà bí báyìí kò sí ìta tọ́pìkì náà sọ̀rọ̀ lé lórí tá a gbọ́ bẹ̀rẹ̀ náà ni mo lò. wọ́n ẹni sùúrù wọ́n gbé àdìsí wá báyìí ẹ wá yọ ibìkan láàárín jáde ńbẹ̀. àyà Kùránì tẹ́yìn lọ ń yọ ńkọ́ sẹ́yìn òjò àyà Kùránì sọ̀rọ̀ tí gbogbo Kùránì yẹn nìkan ni. ẹni sùúrù ìyẹn kọ́ ẹ mọ̀ báyà Kùránì pọ̀ ìmí 200 and kìíní kan ṣé tí n bá fẹ́ ka Suratul Baqara tó jẹ́ 200 and kìíní kan tí kìíní kan yín wà lọ gbé látàlí fìlàmì. àdìsí ilé náà pọ̀nà àti kìsẹ̀ máa kàjáfà náà ṣé bí Kùránì ṣe ń sọ̀rọ̀ ni àdìsí ń sọ̀rọ̀ ni. ẹ bẹ́ẹ̀ ni ṣe bẹ́ẹ̀ ni. ok bí Kùránì ṣe ń sọ̀rọ̀ àdìsí ṣe ń sọ̀rọ̀. ẹ bẹ́ẹ̀ ni. ẹ má wọlé nípa yẹn oye nǹkan márùn-ún bí báyìí tó ń sọ ń bì táà nẹ́bì ń ṣe ní síbà rẹ̀ sí rẹ̀ lára ẹ bá wa ká jáde ká wá fohùn wéhun kó lè nítumọ̀. بدأ حدثنا محمد بن سنان قال حدثنا هشيم قال حدثنا سيار wọ́n sọ pé agbọ̀rọ̀ wá látọ̀dọ̀ Muhammad tó jẹ́ ọmọ Sinan ó sọ wípé àwọn gbọ́rọ̀ wá látọ̀dọ̀ Hushaym qala hadathana Sayyar pé Sayyar sọ fún àwọn nírò qala hadathana huwa Abu Hakim ẹni tó ń jẹ́ Sayyar yẹn òun ni wọ́n ń pè ní Abu Hakim qala hadathana Yazidu Faqir pé àwọn gbọ́rọ̀ wá látọ̀dọ̀ Yazid al-Faqir qala hadathana Jabir bin Abdullah pé àwọn gbọ́ látọ̀dọ̀ Jabir ọmọ Abdullahi qala Rasulullah sallallahu alaihi wasallam pé òjíṣẹ́ Allah tí kí àti ọ̀là láǹbẹ̀ fún sọ wípé tí ìtù kọ́mùsà pé wọ́n fún mi ní nǹkan márùn kan la yuti'hunna ahadun min anbiyahi tó já sí pé wọ́n fún àwọn tó lọ nínú àwọn ànábì tó kọjá lọ qabli síwájú mi nasibtu bil urba masiratan shahran ànábì sallallahu alaihi wasallam sọ pé wọ́n fún ní oṣù kan yàní ní ba'du tafasir shahru Ramadan waju'ilat li alayya al-ardu masjidan ànábì sallallahu alaihi wasallam ti sọ pé wọ́n fún mi ní gbogbo orílẹ̀ pátápátá tazuhuran láti máa fi ṣe kíni ní mímọ́ fún mi kí n máa kírun lọ àwọn ànábì tó kọjá lọ wọn fún wa ó gbọ́dọ̀ láàyè tí wọ́n dì kó tó di pé wọ́n lè kírun wa hayyuma rajul min ummati adaraktuhu salatan falisalla pé tó jẹ́ pé tí nǹkan náà àwọn àlìúmọ̀ bíbá ummatu lè ujaba ni kìí ṣe ummatu amma nínú àwọn mùsùlùmí tó bá fẹ́ kírun níbẹ̀ ó lè kírun wa huhila alayya ghanahima wọ́n sì ṣe àwọn ẹran ní ọ̀ràn yẹn fún wa láti ṣe kíni láti máa jẹ wa kana nabiyyu yub'athu ila qawmihi bẹ́ẹ̀ sì ni ẹni tán tó fún mi tí wọ́n fáwọn àwọn ànábì tó lọ pé àwọn ànábì tó lọ wọ́n rán wọn sí àwọn èèyàn wọn khassa ní àdáyẹrí ni wa bu'ithtu ila nasi kaffa ṣùgbọ́n mi ò wọ́n rán mi sí gbogbo àwọn mẹ̀dé ènìyàn lápapọ̀ ni. ẹ má bínú pé mo interrupt o ọ̀rẹ́ tó láyé má bínú ẹ má bọ́rọ̀ yín lọ mi fẹ́ interrupt ọ̀rọ̀ ten so but afa ìkàwùkàlẹ̀ kà láti òkè délẹ̀ pátá ìtukùtù lẹ̀dẹ̀ tó pátá ṣètìbọ́ ẹ continue. ok Malik ọlọ́run ti mú ọlé nìbá ọ yá bọ̀ ìwọ fẹ́ ká open mic kájọ wá kó wá tuntun bá. ọlọ́run ti mú mi ti bá. ọmọ ẹ̀kẹ́ mò ń wọ kiri tẹ́lẹ̀ ní ìwọ àti ètò láyé ẹ̀yin náà ìmùjọ́ ń wá káàkiri ìgbà tó ti wà bíbá wọn gbogbo òjò rẹ báwọn yóò hàn sáwọn ẹgbẹ́ rẹ lé níbà. ètò láyé ẹ bá kọ́sọ́mà yín bá ń so. ìwọ ló sọ pé ìfúnpọ̀ kà ó correct ìwọ ló yẹ kó sọ̀rọ̀ láyé náà. alimasla mi fẹ́ pé ńlá fa Malik torí pé àfa yẹn àgbákò ni. ẹ bá wa ṣe ìsìláwù tó bá jẹ́ pé ìsìláwù wa mẹ́tẹ̀ẹ̀fẹ́ ṣe iṣẹ́ máa ṣe àbíkẹ́ continue.
ẹ continue mi plan láti correct ẹ mo kàn fẹ́ lámọ́lẹ̀ kó yá àwọn èèyàn pé ìkàwùkà ló kà á. ó wáyé kó o lè sọ̀rọ̀ náà ìwọ tó gbé Lárúbáwá tó sọ pé yàn kàkàkùkà. ẹjọ brọdà mi ibi tẹ́ ti máa mọ̀ wípé kìíní yìí ṣe rí the code ọ̀rọ̀ ní code ṣe rí ọ̀rọ̀ bó ṣe ń bọ̀ tẹ́ ẹ bá fi lè rí pé ẹ ti bá irọ́ kan nínú ọ̀rọ̀ ẹ ò tí discover yòókù ni o tẹ́ ẹ bá wò dáadáa ẹ mọ̀ pé yòókù náà irọ́ ni o ọ̀rọ̀ rí o. Ànábì ni wọ́n fún òun ní ṣáàrù Ramadan ìyẹn oṣù Ramadana tí wọ́n fáwọn ànábì tó kù ẹ dákun ṣé Muhammad ló ní Ramadan náà àbáwọn Lárúbáwá ṣé ti ń lo Ramadan náà ṣé ti ń gbàwẹ̀ Ramadan náà ṣé Ramadan náà ti exist before ànábì àbá ànábì ni ó gbà wá nínú nǹkan márùn tí Muhammad sáà dákọ òun ni Muhammad ní Ramadan ṣáàrù yìí wà ẹ dákun ẹ bá wa yànnà náà Alhaji ká tó continue. irọ́ yìí tá à ń sọ láti ilẹ̀ jẹ́ ká yanjú rẹ̀ náà ẹ mọ̀ pé àwọn èèyàn pọ̀ tán ń gbọ́ wa. ẹ máa gbọ́ sà èèyàn kílèmù kan márùn pé wọ́n fóun ni wọn ò dẹ̀ fẹ́ nìkan kan rí nínú àwọn previous prophet ìta wa nídìí bí ni pé òkè gbogbo yòókù yẹn mẹ́ta ń bẹ̀ ni a sì fẹ́ mo fẹ́ bèrè lé lórí o ká kọ́kọ́ mú ṣáàrù yẹn tó jẹ́ Ramadan yẹn tẹ́ ẹ tún yẹn pé Ramadan masirata shahri pé Ramadan náà ń sọ bẹ́ẹ̀ Ramadan yẹn sáà nẹ́bì lónìí ànábì oṣù Ramadan ó ti wà lọ́dọ̀ àwọn Lárúbáwá síwájú kánábì tó dé ṣùgbọ́n wọn yìí gbààwẹ̀ nínú oṣù Ramadan pípé ààwẹ̀ tó já sí pé Allah subhanahu wa ta'ala ni ó pa wọn láṣẹ pé oṣù ìjẹ́ kọ́ọ̀sù fún yín o kẹ́ ẹ máa gbà lóńbẹ̀ ànábì ló dé tó ṣe pé Allah subhanahu wa ta'ala ni ó pa wọn láṣẹ. bẹ́ẹ̀ ni tani ẹni sùúrù tani Allah subhanahu wa ta'ala ránṣẹ́ tẹ́lẹ̀ náà kó ṣáájú Muhammad. a ó wà dáadáa. tani nínú àwọn èèyàn tí ń bẹ nílùú Mẹ́kà àti Mẹdínà àwọn Yahudi àtàwọn Nasara ń bẹ. ta ni Allah subhanahu wa ta'ala gbé dìde as prophet tẹ́lẹ̀ náà tí ìṣepọ̀ kílèmù wọn nú ayé rí ta ni. a nínú Mẹ́kà àti ìlú Mẹdínà àwọn Yahudi àtàwọn Nasara ń bẹ àwọn ọmọ lẹ́yìn ànábì Ìsá àtàwọn ọmọ lẹ́yìn ànábì Musa àwọn èdè ìgbàwẹ̀. ẹ máa gbọ́ ẹ sọ̀rọ̀ sìn ẹni pé oṣù yẹn pé Allah subhanahu wa ta'ala kò fún prophet kan rí wọn ní prophet wo ló wáyé tó wá ní Allah subhanahu wa ta'ala ló ràn wá síwájú ànábì. òun náà mo fi dákọ̀ ànábì Ìsá ń bẹ ní wọn ànábì Ibrahim ń bẹ. ànábì wo. ànábì Ìsá ànábì Musa àgbà àwọn ànábì Ìsá yẹn wà níbo la ànábì ìbáwo la ṣe lè mọ̀ pé ànábì Ìsá kan wáyé. bá a ṣe lè mọ̀ ìpá ànábì Ìsá wáyé òun náà al-imanu bi rusul. al-imanu bi rusul báwo ṣe ànábì Ìsá yẹn láwọn ọmọ ìjọ láyé báyìí. bẹ́ẹ̀ ni ó láwọn ọmọ ìjọ láyé ẹ mọ̀ pé nísìn. àwọn wo ni àwọn ọmọ ìjọ ẹ̀. àwọn ọmọ ìjọ ànábì Ìsá wọn làwọn Nasara àwọn Christianity. àwọn Christianity. ẹ dúró. ok àwọn tí nígbà tẹ wọlé àwọn Christianity yẹn lẹkọ gbèsè pé. nínú ayé àìná làwọn àti gbé sàlàyé pé wọ́n ti sọnù. kí ló tún sọ wọ́n nù. àṣìbò làálàá lónìí Suratul Fatiha tí mo tú. kí ló sọ wọ́n nù. èyí tó sọ wọ́n nù ní pé wọ́n fi Allahu ní mẹ́ta lọ́kan wọ́n sì ń pe ànábì wọ́n pe Allahu ní kíni. mẹ́ta lọ́kan. ok wọ́n pe Allahu ní mẹ́ta lọ́kan àbí. ibo mi sì rè wọ́n pe ànábì Ìsá ní ọmọ náà. ẹni sùúrù gẹ́gẹ́ bí Allahu fún ara rẹ̀ according to your Quran kí ni wọ́n ń pè ní tawhid. at-tawhid ẹ̀yin tó ń pè ní tawhid òun náà ní kéèyàn sí Allah subhanahu wa ta'ala láṣọ kó má jọ́sìn fún kan mi lẹ́yìn Allah subhanahu wa ta'ala nìkan. ok tawhidu ǹjẹ́ ẹ má bínú sà ǹjẹ́ ṣé according to Islam doctrine ǹjẹ́ ṣé nǹkan kan wà nínú ayé tá a láà sọ pé kẹ́ ẹ má rí òun nínú ẹ̀ pé gbogbo nǹkan lòun dún nínú ẹ̀ bẹ́ẹ̀ náà ẹ bẹ́ẹ̀ kọ́. èmi ò ní tẹ́ ìbéèrè òye mi o. ta ló ń dún nínú gbogbo nǹkan gẹ́gẹ́ bí mùsùlùmí. sáàdì ní dún nínú gbogbo nǹkan Allah subhanahu wa ta'ala ló ní mọ̀. látẹ̀síkútù mi warakatin illa ya'lamu Allah. ẹ̀yìn àlẹ́ ìlímù nìyẹn ẹni sùúrù bàbá mi ǹjẹ́ ṣé kankan lè dún nínú ayé kọ́ wà kálá àmọ́mọ̀ sí. irọ́ àlẹ́ ìlímù Allah ní mọ̀ nípa gbogbo nǹkan ni èdè pa Allah ní dún ní gbogbo nǹkan. ẹdọ ẹni kílẹ̀ wí Allah mọ̀ nípa gbogbo nǹkan òun kọ́ ló ṣe ó kàn máa ń pa ẹni àbí ok ó ti yé mi bẹ́ẹ̀ yẹn so Allah kì í ṣòun ní ṣe gbogbo nǹkan ó kàn máa ń pa ẹni. tó bá nímọ̀ pa nǹkan náà ló dá nǹkan yẹn. kí ló dé tẹ̀ ń dara yín láàmú so which is Allah ló create gbogbo nǹkan ló dá gbogbo nǹkan ló wà behind gbogbo nǹkan. bẹ́ẹ̀ni. ok àwọn Kristẹni yẹn tán pé Allah ní mẹ́ta yẹn ǹjẹ́ lè list nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pe Allah yẹn. tẹ́ bá lọ wo Suratul Maida Allah subhanahu wa ta'ala sọ laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha Allah sọ pé àwọn ìtàn lọ pé Allah ní mẹ́ta lọ́kan laqad kafara
àwọn ti ṣe gèfèrí kì í sáwọn alápè wọn Allah subhanahu wa ta'ala ẹni sùúrù sà a ti rí ẹ máa gbọ́ a ti rí báyìí ní ìsìn pé Allah ló wà behind everything wọ́n wá ní àwọn òkè káwọ́ gbà pé àwọn kìrìsìtẹ́nì àwọn wá ní Allah o alágbára ni o Allah náà ló tún wà lẹ́yìn prọfẹ̀tì tó rán wá o ó yẹ ìmọ̀ yẹn torí pé tẹ́ ẹ bá fẹ́ rí Allah o ẹ máa rí lára ànábì Ìsá o gẹ́gẹ́ bẹ́yìn náà gbà pé tẹ́ ẹ bá fẹ́ rí Allah tẹ́ bá fẹ́ kọ̀nẹ́tì máa là tó wà nínú Kùránì ó yẹ ìmọ̀ yẹn ìkúntún tó hibú náà láàfà tẹ́bẹ̀ ọ̀nì ànábì sallallahu alaihi wasallam láyé nínú ìgbà sùúrù sẹ́ pé tẹ́ bá fẹ́ kọ̀nẹ́tì máa là ẹ gbà fún mọ̀mọ́ ó yẹ tẹ́ bá fẹ́ gbà fún Allah o ẹni sùúrù Allah náà tún wá ní ẹ dákun tí àwọn tí wọ́n ti ẹ̀mú mẹ́ta péré ń bẹ̀ tẹ́ sọ́ di kèfèrí Allah fúnra rẹ̀ tó wá lóhun wà nínú gbogbo nǹkan kí làlá gangan fúnra wọn. Allah sọ pé òun wà nù èmi ò mọ bí tẹ́yìn ti gbé pa Allah sọ pé wà. ta ló dá gbogbo nǹkan according to Allah doctrine. ẹ̀sìn bí ọ̀tọ̀ ni pé yẹn dá ọ̀tọ̀ ni pé òun wà nù sí inú gbogbo nǹkan ìyàtọ̀ wà bẹ́ẹ̀. no ẹni sùúrù tá bá léèyàn dá nǹkan ọwọ́ ọ̀tá náà máa bá lára nǹkan yẹn ní gbogbo ìgbà. ọwọ́ bíi bọ́wọ̀. tá bá léèyàn dá nǹkan tí wọ́n bá ń rí kinní yẹn ọwọ́ ọ̀tá náà máa bá ń bẹ̀ pé kinní yìí lágbájá ni àbí òsì. ẹ̀yin máa Allah subhanahu wa ta'ala ó kọjá gbogbo eléyìí ẹbí wọn náà lọ sí bàtà ní ti ṣe ẹ lè máa Allah subhanahu wa ta'ala ṣe kíni. ó kọjá gbogbo eléyìí ó náà Allah subhanahu wa ta'ala náà ló sọ fún wa nípa ẹ lè máa fowó gbogbo nǹkan. ẹjọ ẹ bá wa gbé àwọn Sabians wá tí wọ́n ń gba àwẹ̀ Ramadan. àwọn wo Allah subhanahu wa ta'ala náà ló gbé àwọn Sabians. mo ń bọ̀ ètò ayé wa èmi mo mú sí alimọ́sọ́lá ẹjọ́ ẹ má bínú mo fẹ́ kí inú mi dùn pé àwọn èèyàn náà rí bí discussion yẹn bí ó ṣe ń lọ but mo máa fẹ́ ká make sure ká yìí ti padà sí ká lè fi jẹ́ ìmúlẹ̀ pé wọ́n rán mọ́ ọmọ jù sí gbogbo ayé àbí gbogbo èèyàn tí wọ́n lò ń bì àwọn ọmọ lárúbáwá àwọn tó ń sọ èdè lárúbáwá ni ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ ká mú jáde ní pé tá a bá wà ń bì ní ìjẹta nígbà tá a ṣe live tí bàbá kan wá tó wá ka Suratul Buruj Quran chapter 85 níbi tí Allah ti pe àwọn kan tí wọ́n dáná sun ní mùsùlùmí tí mo wá sọ fún bàbá yìí pé àwọn tí Allah pè ní mùsùlùmí ń bì ìgbà tí wọ́n máa dáná sun àwọn ẹni Islam ò tí bẹ̀rẹ̀ báwo náà ṣe jẹ́ mùsùlùmí bàbá yẹn sọ pé mùsùlùmí ni wọ́n torí pé wọ́n gbà fún Jésù nìkan ìgbà tá máa lọ wo nǹkan táwọn ẹni yẹn gbà fún ẹ má gbàgbé pé Jesus Christ Jésù ni àwọn ẹni yẹn gbà fún mẹ́ta lọ́kan Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ òun ni àwọn ẹni yẹn gbà fún wọn nínú Quran chapter 85 Suratul Buruj Allah dẹ̀ pé àwọn ẹni yẹn ní mùsùlùmí bó sì lè jẹ́ pé Islam ò tí bẹ̀rẹ̀ ní ibi ìsìn àáfàá sọ pé àwọn ẹni tí wọ́n gbàgbọ́ nínú mẹ́ta lọ́kan yẹn o kèfèrí ni wọ́n ṣe wá rí pé Islam is a confused religion wọ́n kàn mílè wọ́n kàn ṣe gbẹ jágbajàgba wọ́n ní aṣọ tó bá ya yamayama èèyàn máa rán jágbajàgba ni wọ́n kàn ṣe jágbajàgba inú mi dùn pé àwọn tó wà ní live session yẹn náà wà ń bì Suratul Buruj that verse alone that Quran chapter alone is enough to tell you that Quran Islam is 100% scam because event yẹn just mi ò ẹ̀yin kọ́ mò ń bá wí sáà ẹ máa continue pẹ̀lú ìtúláyé because event yẹn mo fẹ́ káwọn èèyàn wa ìwọ tó that chapter alone is enough to láti lè sọ fún gbogbo àwọn mùsùlùmí tó bá mọ̀ pé you are just practicing rubbish because the event in this chapter tí wọ́n pè wọ́n mùsùlùmí Islam has not started there is nothing like Islam now wọ́n wá lọ mú past event wọ́n wá copy ẹ̀ sínú Quran wọ́n wá pè wọ́n ní mùsùlùmí those people they were Christians wọ́n gbà nínú Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ and now look at alimasla saying pé àwọn ènìyàn o kèfèrí ni wọ́n kèfèrí dẹ̀ ni wọ́n lóòótọ́ according to Allah but ó tún wà nínú Quran pé mùsùlùmí ni wọ́n contradictions here and there so ètò láyé ẹ fìdí ẹ̀ múlẹ̀ jẹ́ káwọn ẹkẹ́ni yìí mọ̀ pé wọn ò rán mọ̀ mọ́jú sí gbogbo ayé àwọn elédè ẹ̀ tó bá ní gbogbo ayé àwọn elédè ẹ̀ ni wọ́n rán sí ẹ ò lè expect unless tẹ́ bá fún mi ní Quran verse tó sọ fún mi pé ẹ lọ kọ́ èdè Lárúbáwá because tí kò bá sí pé bóyá àwọn British wọ́n wá colonize wa ní máa sọ òyìnbó náà ní kó òyìnbó náà colonization ló fà náà ẹ lọ sáwọn ìlú kan tí wọn ò colonize èdè ìlú wọn lọ́sọ̀ náà so ẹ ká wá fojú wo pé òkè wọn ò colonize wa lè fẹ́ kí èèyàn kan colonize wa torí ẹ̀sìn Islam wọ́n fi ń colonize náà fi ń gbalẹ̀ ni give us just one Quran verse wípé ẹ lọ kọ́ èdè Lárúbáwá báwo lọ́lọ́ ṣe máa dá mi nílẹ̀ Yorùbá tí mo ti ń sọ èdè Yorùbá tó mọ̀ pé ọmọ Yorùbá ni mi kò wá fẹ́ rán kò rí ọ̀ràn sí mi kò rí ọmọ Yorùbá tó máa sọ èdè tí mo máa gbọ́yé rán sí mi ó wá fẹ́ rán ọmọ Arab sí mi Arab irun orí ẹ̀ ó yàtọ̀ sí irun orí mi
thinking mi ó yàtọ̀ sí thinking Arab, àwọ̀ ara mi kọ́lọ̀ mi ó yàtọ̀ sí kọ́lọ̀ Arab, imú mi yàtọ̀ sí imú Arab, ojú mi yàtọ̀ sí ojú Arab, fìsíkì mi ó yàtọ̀ sí ti Arab. Kò wá rí èèyàn rán sí mi, ó dẹ̀ tún sọ́nu Kùránì pé tá a bá fẹ́ rán òjíṣẹ́ sí yín o a máa mú jáde láti ara yín. Ó dẹ̀ tún sọ ń bẹ̀ pé àwọn gbé Muhammadu jáde láti ara àwọn ọmọ Lárúbáwá kó máa jẹ́ òjíṣẹ́ fún àwọn ọmọ Lárúbáwá. This thing is common sense. Ẹ má mislead wa. This is 2026. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe. Ẹ jẹ́ ká ní mọ̀ pé wọn ò rán Muhammadu sí gbogbo ayé kí dọ́là ká lè tè kírun. Ẹ ṣe. ms Ètòláyé ẹ jọ̀ọ́ ẹ ní bínú ṣé mo lè sáré drop conclusion kan. Ó yá 1 minute. Ẹ ṣe. Nípa ọ̀rọ̀ tala rán sí gbogbo ayé àrán sí gbogbo ayé ṣe rí honest conclusion mi nípa ọ̀rọ̀ yẹn òun ni wípé bó ṣe wà nínú Quran wípé àwọn ilẹ̀ Lárúbáwá nìkan so tó wà pé a ní rán òjíṣẹ́ kan àfi kó jẹ́ sí àwọn ìjọ rẹ̀, bẹ́ẹ̀ náà ló wà wípé àná Muhammadu sí gbogbo ayé in hadith and Quran. But kí ni conclusion tèmi ni pé issue yẹn ó dàbí ọ̀rọ̀ àwọn verses tó sọ̀kalẹ̀ ní Mecca àtàwọn èyí tó sọ̀kalẹ̀ ní Medina ni, you understand? So when we are talking about ẹ̀pà àwọn ẹ̀gún ẹ̀rún wọn gbogbo wa ló yé wípé àwọn verses kan wà nínú Quran tó ń sọ wípé ẹ̀pà wọn ẹ̀gún wọn, àwọn kan wà tó sọ wípé ẹ̀ṣẹ̀dẹ̀ pẹ̀lú wọn, adẹ̀tí màlàyé tó wà fún ẹ̀ṣẹ̀dẹ̀ pẹ̀lú àmọ́ pé ẹ̀tàn nìyí tó ń jẹ́ ẹ̀ṣẹ̀dẹ̀ pẹ̀lú wọn yẹn, you understand? So àgbọ́yé tí ó straight jù nípa ọ̀rọ̀ pípé ṣáà náà Muhammadu sí gbogbo ayé àbí àná Muhammadu sí gbogbo ayé nìyẹn. Àwọn nǹkan kan wà ní Islam tó ń tọ́ka sí pé ìjọ rẹ̀ nìkan náà sí, àwọn nǹkan kan tún wà again gẹ́gẹ́ bí contradiction Quran tó ń tọ́ka sí wípé gbogbo èèyàn náà sí. Ṣé tẹ́ bá wá lọ wo ibi tí mo máa fi parí ọ̀rọ̀ mi ni pé tẹ́ bá lọ wo verse tàbí hadith tàbí anywhere tí aya bá ti sọ wípé wọ́n rán Muhammadu sí àlè rán, irú example jẹ́ kí n sọ eléyìí tó yẹ pé ó ní báwo lè sọ fásitì pé àrùn òjíṣẹ́ kan illa bilisani qaumi, àrùn òjíṣẹ́ kan àfi pẹ̀lú èdè tí wọ́n ń sọ lè yorùbá yìí náà láhùn kó lè ṣàlàyé fún wọn, like kó lè ṣàlàyé fún wọn gbogbo ibi tó bá ti ń sọ̀rọ̀ wípé bí abígbà tán náà Muhammadu sí gbogbo ayé kò kí ń mú any reason wá tán fi rán sí gbogbo ayé, but ìgbà tó di pé wọ́n rán òjíṣẹ́ kọ̀ọ̀kan sí ìlú wọn ó mú reason wá tó bọ́ pọlọmu tó bá logic lọ wípé kó lè bá ṣàlàyé fún wọn. So tó túmọ̀ sí pé gẹ́gẹ́ bí ọlọ́pọlọ as a Muslim, so wàá mọ̀ wípé dabaru contradiction ìṣe situation kan ló fà á tí Muhammadu fi padà sọ̀rọ̀ wípé wọ́n rán òun sí gbogbo ayé. Imagine kí n sọ wípé for example kí n bí fúnra mi kí n sọ wípé wọ́n rán mi síbi kankan ju àwọn èèyàn mi lọ, so tí mo dẹ̀ ń try láti impose nǹkan tí mo gbé wá fún àwọn ẹlòmíì níta, so wọ́n máa challenge mi pé ṣé bí èmi àwọn ìlú mi nìkan náà rán mi sí, so definitely mo ní láti tún hun ọ̀rọ̀ míì tó máa fit situation yẹn gẹ́gẹ́ bó jẹ́ sí pé bọ́n ṣe hun àwọn verses fún ìgbà tó sọ pé kinní kan níbi tó wà ní Maka nígbà tí tọ́wọ́ ẹ̀ tí bá gbára àti ìgbà tọ́wọ́ ẹ̀ bá gbára bí oníkálukú ṣe ní verse bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ànábì ṣe ọ̀rọ̀ pé wọ́n rán sí gbogbo ayé wọ́n rán sí gbogbo ayé bó ṣe ní verse ọ̀tọ̀ọ̀tọ̀ náà nìyẹn, ẹ understand? So ẹ̀ dẹ̀ máa rí wípé ibi tán ti ní wọ́n rán òjíṣẹ́ kọ̀ọ̀kan sí ìlú wọn ibẹ̀ ló máa make sense. Ibi tó bá sọ pé wọ́n rán sí gbogbo ayé ẹ máa rí pé kò ní sí reason kankan bẹ́ẹ̀ kò ní sí sense kankan bẹ́ẹ̀ ó kàn máa sọ gbayawu náà ni. So léyìí tó túmọ̀ sí pé ó fi gbára rẹ̀ lẹ̀ lọ́wọ́ attack ni àti lọ́wọ́ criticism, so kò jù báyẹn lọ. Ká wá lè make final conclusion níbi tí Allah wá fẹ́ sọ ẹ ṣeun brother mi Malik, Allah wá fẹ́ sọ àwọn wo ló ní Kùránì, odindi bọ́dì Kùránì níbi tí Allah ti sọ pé Kùránì gangan àwọn wo ló ní tàlà gbé fún oyè ìmẹ̀ yẹn. So ìyẹn làwọn àkókò làmọ́lẹ̀ ní ìsìn láti lè mọ àwọn wo ló ní Kùránì, ṣé gbogbo ayé ni àbí kìí ṣe gbogbo ayé. Ẹ̀rí pé gbogbo tó máa ti ń sọ̀rọ̀ ara sí gbogbo ayé kò ní dárúkọ Kùránì mbẹ́, ṣùgbọ́n ká wá wo níbi tálà ti dákọ̀ Kùránì pé kí ni kí Muhammad fi Kùránì ṣe. So ẹ jẹ́ ká wò. So bàbá wa Amadélèké ẹ bá wa gbé Quran 42 verse 7 ẹ bá wa gbé jáde. Ẹ̀yin àwọn ẹ̀jẹ̀ bá power tap ẹ bá power tap Quran 42 verse 7. Bàbá wa ẹjọ́ ẹ bá wa ka fásì àbí ká fúnra wa sà. Síwájú kí n tó ka fásì yẹn ọ̀rọ̀ tí Malik sọ ń sìn Suratu Ibrahim ṣé Màsíyà ni ó yẹ kẹ́ ẹ ti tètè fún wọn ní èsì látẹ̀kan. Àṣìbẹ́yìn lẹ sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ ṣé tí wọ́n á járọ̀ lọ́rọ̀ yín ni. ẹjọ́ mo kí gbogbo lé ẹjí káfà náà fílà tó. Òun náà ni àdín wọn lọ́wọ́ sà ẹ má bínú ẹ káàbọ̀ Sàmúsì ti àti gbàgbé káàkiri ẹ káàbọ̀ ó yẹ gbọ́n sókè.
ní pé ṣé àyà tó kà yẹn Suratu Ibrahim ṣé Makiyya ni àbí Madaniyya tó fi já sí pé ìgbà tá ànábì ìdè Mẹ́dínà ọ̀dà ànábì tó change ọ̀rọ̀ kó bóyá kó ṣàlàyé léyìn. ọ̀gbẹ́ni bí ọ̀rọ̀ tí mo sọ yí ẹ so ẹ tí ò bá ti yí ẹ ó ti yá àwọn tí mo bá sọ̀rọ̀ ẹ continue tó láyé. afáwọn àgbà. Mr. Malik ẹ lè ṣàlàyé fún wọn kó yé wọn so torí wọn kọ́ torí àwọn tó ń wò wá ẹ understand. ó ti yí àwọn èèyàn. tó bá yá àwọn èèyàn tó bá yá àwọn èèyàn ẹ ṣe sùúrù tó bá yá àwọn èèyàn ní comment section kan sọ pé yé wọn táwọn èèyàn bá sọ ní comment section pé kò yé wọn then I will talk. ìbémi ló ń bá sọ̀rọ̀ ìbémi ló yẹ gbé sókè tẹ́fẹ́ jẹ́ kó yé mi. kí lẹ sọ pé kò yé yín bẹ́ẹ̀. ìbémi ló lẹ gbé sókè tẹ́ ń ṣàlàyé fún pé kò yé mi. mi ò yé yín bẹ́ẹ̀ ṣàlàyé. ó sọ wípé ànábì ti fìgbà kan sọ rí wípé onìkan náà sáwọn èèyàn pé bọ ìgbà tí ó yá torí pé dáwà yẹn ti ń spread káàkiri tán dé ló wá change ọ̀rọ̀ yẹn mo wá béèrè pé àyà yẹn ṣe Suratu Ibrahim yẹn ṣé Makiyya ni àbí Madaniyya ṣé Mẹ́kà náà ti gbé sọ kalẹ̀ fún ànábì ni àbí Mẹ́dínà. so Mr. Malik mi mọ̀ pé rò pé nǹkan yẹn difficult. ìbéèrè ẹni bàbá àlàyé tó ṣe níbi àyà méjèèjì yẹn I'm very sure ó yé yín ipe àyà pé àrùn ànábì sí àwọn lárúbáwá torí èdè tó sọ kó lè bá ayé ìran lárúbáwá ibi àyà àkọ́kọ́ yẹn mo rò pé understand the meaning ẹ̀ and second àyà tí aláàdì sọ pé tí wọ́n sọ pé òun rán sí gbogbo aláàrùn sí gbogbo àgbáyé wọ́n ní kò ní reason kò ní dì kan pàtó just like ọ̀rọ̀ ni wọ́n ń sọ ọ̀rọ̀ kan ló dẹ̀ bá débi ọ̀rọ̀ yìí kò ń ṣe pé bóyá ó ní bí. ọ̀rọ̀ yóò tiẹ̀ lè yọmọ Fúlàní. so nǹkan tá a fẹ́ lò nínú ọ̀rọ̀ yẹn gangan nìyẹn kò ṣe bóyá pé Mẹ́dínà àbí ìkan ló ti sọ̀kalẹ̀ yẹn kọ́ la fẹ́ lò point la fẹ́ fà yọ mbẹ́ different àyà méjèèjì la fẹ́ ẹ̀kọ́ ta fẹ́ kọ́ mbẹ́ ó ti yé gbogbo àwọn tó ń wò wá so mi àwọn ọmọ yàtí bóyá sáwà líbi bá fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀sà. ìyẹn ti dúró lẹ́gbẹ̀ẹ́ kan báyẹn. wọ́n bọ̀ ìtọ́láyé one other thing tí mo fẹ́ kí gbogbo àwọn tó ń gbọ́ wa tí mo fẹ́ kí wọ́n mọ̀ òun ni pé tí àáfàá bá sọ fún yín ó tó bá quote Quran kan fún yín pé Allah sọ pé àbí Ọlọ́run sọ pé irọ́ ni o Muhammadu náà ló ń sọ̀rọ̀ nínú Quran o you have to get this thing you have to know it is a must òun ló máa jẹ́ kẹ́ understand yóò jẹ́ marina Islam you must understand that Muhammadu náà ló ń sọ̀rọ̀ nínú Quran Muhammadu wá sọ pé Jibril sọ pé Allah sọ pé bí mo ṣe wà yín sìn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ sìn kí n kàn sọ pé mo ní kinní kan tí mò ń forí balẹ̀ fún orúkọ ẹ̀ ní Bankuba yẹn ó máa ń wá rán di ikú di sí mi tí n bá ti sọ̀rọ̀ kí n bá kàn sọ wípé tí n bá ti gan rí báyìí gbogbo yín sì mọ̀ pé kíní yẹn ti dé Bankuba ti ó ti ṣe kíní Bankuba ti dé kí n kàn ní Dikudi ti gbé dé Dikudi sọ pé èmi ọ̀ràn mi sí gbogbo ayé ẹ má gbàgbé pé ms bàbá náà ló ń sọ̀rọ̀ kò kí n ṣe Bankuba o mo ṣe understand game yẹn so game tí wọ́n gbá fún wa nìyẹn àwọn game táwọn pastor yẹn máa ń play ibi dúró ọmọ yìí dúró Olúwa sọ pé kí n sọ fún ẹ pé Olúwa kankan ò bẹ́ anybody sọ anything o Allah ò bá Muhammadu sọ̀rọ̀ ó fi guide ni o you must understand this you must know this 3-in-1 game òun ni Muhammadu gbá òun ni Muhammadu òun ni Jibril òun náà ni Allah you must understand this the moment ẹ bá ti understand kini oje marina Islam àṣírí kan máa tú sí lọ́wọ́ nípa olórí burúkú ní ọ̀bọ̀ yìí ẹ wá lọ máa wo sábàbù nùzúl àwọn fáàsì yẹn ẹ máa rí pé ìgbà tí wọ́n ká mú ọmọdún mọ̀kànnà ló sọ pé Olúwa sọ pé Olúwa ti ṣe lẹ́tọ̀ fún mi Allah ti sọ pé kí n ṣe torí pé wọ́n ti ká mọ́kànnà so àwọn ayé àbí tó ti sọ pé wọ́n rán wọn sí gbogbo ayé yẹn ẹ lọ wo ìgbà tí ogun wọn ti ń sọ pé olórí burúkú ni Muhammadu yìí wá báyé wa jẹ́ ni ó ń dáàrin wa rú ni Muhammadu kọ́ ni irọ́ ẹ dá padà o Allah sọ pé kí n sọ fún Jibril sọ pé kí n sọ fún yín pé Allah sọ pé mi wá da àárín yín rú o mo wá láti wá tún àárín yín ṣe ni o wọ́n rán mi sí gbogbo ayé kí n mú ìkẹ́ wá fún gbogbo ayé ni o game tó ń gbá nìyẹn o 3-in-1 understand this then you know that Islam is nothing kò sí nǹkan kan bẹ́ẹ̀ irọ́ lásán òfegè tẹ́yìn bá sọ fún yín pé òfegè it's because I have read through these books Sakama J irọ́ lásán ni 100%. So ẹ má bẹ̀rù àfáà kankan pé bóyá àfáà kan fẹ́ ka kíní kan fún ẹ ó fẹ́ fi kíní kan ṣí ẹ kíní kan wà nù kò ságbára kankan nù Quran ó fẹ́gẹ̀ irọ́ lásán kò sínú Quran ẹ lè tẹ́ sójú àfáà báyìí pé àfáà kò ní da àfáà láàṣẹ Quran yìí kò ní yẹ Quran yìí irọ́ lásán ni abẹ́yìn ìwọ ọmọ ìyá ó dẹ bẹ̀rù Allah kò tún ní da àfáà là ẹ rí pé lẹ́yìn tẹ́ bá ẹ̀yẹn try ẹ̀ wò tẹ́ bá gbé Allah ṣépè tẹ́ sọ pé kò ní da àfáà là kò ní jẹ Muhammadu tẹ́ bá sùn ẹ̀ dẹ̀ máa sun oorun ayọ̀ ẹ máa sùn ẹ máa wà ókè nǹkan kan ò ní ṣe yín kò ní sí ìbẹ̀rù kankan
so ẹ má jẹ́ wọ́n gbá yín ṣe get irọ́ lásán òun ni ẹ̀sìn Islam. ìjọ tẹ bá ti kírun mọ́ tẹ gbààwẹ̀ tẹ ronú nípa àlùjọ náà iná mọ́ ọjọ́ yẹn gangan lẹ máa bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù Ọlọ́run ọjọ́ yẹn gangan lẹ máa ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù ọmọ ènìyàn. Mo fi ọba tó ṣẹ̀dá mi búra àti ṣèkà fún yàn láti gbà tí mi ti kírun mọ́ bíi 5 years plus ẹ̀rù mọ́ ń bà mí mi lè pa á dirẹ́ ebi pé máa pẹran. Gbọ̀nsẹ̀ láwọn tó ń ṣe mùsùlùmí yẹn wọ́n lè pààyàn lójú oorun lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam kí ló dé? Àwọn nìkan máa ṣépè burúkú fún yàn. Kò sẹ́ni tí wọ́n lè ṣépè lù tó bá sọ̀rọ̀ Muhammadu láì dàbí kan pa ẹni kí ló dé irú ẹ̀sìn wo nìyẹn? Ẹ jí ká ronú náà. For example, tí bá rẹ́ni tó sọ pé òun kàwé tó ń ṣe Islam máa máa wò pé ṣé o kàwé sáà bó fi wá jọ illiterate Muhammadu tó ń tẹ̀lé kiri? Because ẹni tó bá kàwé ó yẹ kéèyàn máa rí nílẹ̀ ẹni tó bọ̀lọ̀ wà different. Kò ń ṣẹni tí ìwé kan tó gbé wá láti Saudi tí ò sí tó Amẹ́ríkà nínú ẹ̀. Ẹ wá sọ pé tọ́ Yorùbá ò sí nínú ẹ̀ wọ́n ní dọ̀wọ́ nílẹ̀ Yorùbá níjọ́ ìran Yorùbá délé ayé. Títọ́ Amẹ́ríkà wà nù Quran. Títọ́ ìtàn China wà nù Quran. Tí ìtàn India wà nù Quran. Lẹ́yìn Saudi àtàwọn ìtàn tí Muhammadu hun jọ tó gbọ́ Israel tó hun jọ sínú Quran yẹn àtèyí tó rí àtèyí tí ò rí àtèyí tó wọn tí bí bàbá tó bí lọ́mọ wọn tí bí títàn náà yẹn di ẹ̀sìn Muhammadu hun gbogbo ẹ̀yọ́ dẹ̀ kó sínú Quran. Ẹ̀yin kan wá jókòó tì ẹ̀pẹ̀rẹ̀ ayé láàfà ṣèyíkì ìmáàmù ẹ̀ níṣẹ́ ẹ̀ wá ń dà lúrú. Ẹ fẹ́ jayé ẹ fẹ́ lu mọ́tò ẹ fẹ́ gbélé gidi ẹ̀ dẹ̀ níṣẹ́. Ẹ jọ ètò láyé ẹ kọ̀ntínú ètò yìí mo fẹ́ gbà fún àwọn ẹgbẹ́ wọn yíyé pẹ̀. Ẹ ṣe jàre ọ̀gá torí ẹ rí i pé ẹ̀yin èèyàn wa ẹ rí i pé Kùránì tí ò bá sí Kùránì kò sí Muhammad àwọn èèyàn wá kílèmù pa arán Muhammad sí gbogbo ayé ẹ wá jẹ́ ká wo ibo ni Allah sọ pé òun pé Kùránì fún Muhammad ẹni sùúrù náà ó yẹ báyẹn ẹ jẹ́ ká kọ́kọ́ wo eléyìí ó ní wa kazalika awhayna ilayka ó ní bẹ́ẹ̀ náà ni a ṣe gbẹ̀gbà wa rẹ̀ wá fún Qur'an Arabiyan tá a jẹ́ kó wà ní Lárúbáwá lédè Lárúbáwá litundira ummul qura kó lè bá fi máa ṣe lecture fún ìlú Mọ́kà tẹ́rí tẹ́ bá ti gbọ́dù ẹ̀rí kó dárúkọ ìlú specifically kó lè má bá fi báwọn ará Mọ́kà sọ̀rọ̀ ìlú àwọn ọdọ́mọdé ó yẹ yẹn ó yẹ wà máa áúlà àti ètè tí ẹ̀ àwọn ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ which is àwọn Lárúbáwá peninsula nìyẹn ó yẹ mẹ́yẹn wà tún ń zira yá ọmọ jama kó dẹ̀ máa kìlọ̀ fún wọn lórí ìjọ tí gbogbo wọn pàdé níwájú Allah ó yẹ mẹ́yẹn láàárẹ̀ ìgbà fi ìpé kò sí iyèméjì mẹ́ fàríkún fil janna fáwọn kan ó wà ní janna wà fàríkún fil nar fáwọn kan ó sì wọ̀ náà sẹ́rí pé kíní yìí dìídì dákọ̀ ìlú Mọ́kà yìí ṣe iná ló wà bẹ́ẹ̀ collection yẹn. Ẹ̀lò ṣẹ́rí pé eléyìí dìídì dárúkọ ìlú Mọ́kà ẹ̀yin tẹ́lẹ̀ ìlú Mọ́kà iná ló wà bí tẹ́ka láti iná ló wà ń bẹ́ jàre bẹ̀jọ̀ láyé tẹ̀síwájú olódo kò túmọ̀ pé sẹ́yìn ìrù iná ló ń jẹ́ bẹ́ẹ̀. bóòdì fàáyèrù ṣe ń jẹ́ náà. tókè tí wọ́n bá sọ àlìjánà kí ló máa ń wá mùkọ́bìl àlìjánà tálà bá ń sọ̀rọ̀ àlìjánà ní Kùránì kí ló máa wá ní opposite ṣe bí iná ni àbí òkú ló àdìsí tó kọ síbí báyìí ṣé iná lélẹ̀ sàáyèrù wọ́n sọ pé fi náà iná ló pè tẹ̀ pé sàáyèrù. Jahannam ani sakor alóríṣiríṣi iná lórúkọ ṣé ìtawà kọ síbí báyìí ṣé náàrù ni wọ́n kọ síbẹ̀. ṣé arákùnrin tó fẹ́ ọ̀gbẹ́ni òdodo la mú jáde ń bí báyìí má ṣe ìdánwò tó ṣe yẹn. òdodo dà. hello in tí mo tún bẹ̀ yẹn ṣé wọ́n dárúkọ pé agbé Kùránì fànẹ́bì kó díṣẹ́ fún wọn lù Mọ́kà bá kó sọ bẹ́ẹ̀. ṣé wọ́n Mẹ́kà wà nínú bíbẹ̀ nínú tí wọ́n kọ bíbẹ̀. ẹ̀ka ó yà ká. ṣé Mẹ́kà fi bẹ́ẹ̀ yìí ti kà ẹ sì ń bí ibo ni wọ́n mú ìkúrọ̀ ọ̀bọ̀ yìí fẹ́ máa manipulate wa bọ̀bọ̀ yìí ó yà ká náà ṣe bí translation làwọn èèyàn kò ní ó yà ká tẹ́lẹ̀ pé ṣé kí n kà ó sọ pé wọ́n ló kà ó dákọ̀ ìlú Mẹ́kà ṣé Mẹ́kà ń bẹ́ ni tí wọ́n kọ sí bíbẹ̀. ìtumọ̀ umul qura náà bí yẹn tó bá fẹ́ tu fáwọn èèyàn kí ló jẹ́. ní ìsìn tí wọ́n kọ bíbẹ̀ ṣé Mẹ́kà ni wọ́n kọ síbẹ̀. kí ni ìtumọ̀ umul qura. mo mà dáràn. ọ̀dà umul qura níbi bíbẹ̀ ayé ọlọ́pọ̀lọ́ kúkú ni mò ń bá sọ̀rọ̀ látàárọ̀. ayé ni wọ́n ń sọ ayé ni umul qura tó wà bí. ó dẹ̀ fira rẹ̀ sẹ̀sìn Mẹ́kà wà ń bẹ̀ ibo Mẹ́kà wà ń bẹ̀. ayé ni umul qura. ayé ni umul qura. ìrọ́tẹ̀ ń pa fáwọn èèyàn nìyẹn ibo Mẹ́kà wà ń bẹ̀. no
ayé ni umulukuro mother of ayé cities. ni umulikuro ibo ni ayé mẹ́kà àti wà tó wà bẹ́ẹ̀ lẹ́gbẹ̀gbẹ̀ ètò láyé ṣé ayé àti tó wà lẹ́gbẹ̀gbẹ̀ bẹ́ẹ̀ ni ayé àti tó wà lẹ́gbẹ̀gbẹ̀ ibo ni mẹ́kà wà bẹ́ẹ̀. igbó ẹ àti wo bí bàbá yìí ṣe ń sọ̀rọ̀. ẹ kàn fi ra yín sẹ̀sìn ni ibo mẹ́kà wà bẹ́ẹ̀ ìwọ náà mú bi tí mẹ́kà wà ní tòkàdí wa mú bi tó wà wà. lọ́dọ̀ ní sùúrù ó dùn mí gan inú mi dùn pé ojú ìyàwó Ọmọlọ́lá ló ṣe ń fira rẹ̀ sẹ̀sí dákun ayé àti kí ló wà lẹ́gbẹ̀gbẹ̀ ayé àti gbogbo tó wà lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ ẹgbẹ́ mute ìyá mi Ọmọlọ́lá kò tí kàn tó kàn yín bọ́lá Malik àbí ṣé tí ń dùn mí ni. ẹ jẹ́ n fún ní nǹkan kó ka ẹgbẹ́ mi gan ti yẹ́rìn yìí o ẹ jẹ́ n fún ní nǹkan kó ka fáwọn mọ́ fún mi ní kankan tí n ka ìwọ kọ́kọ́ sàlàyé ibi tí mẹ́kà wà nínú àánú ayé ibo mẹ́kà wà bẹ́ẹ̀. kí ni lárúbáwá ayé ṣé kúrọ̀ ṣé wọ́n máa lo kúrọ̀ fáyé ni kí ni ìtumọ̀ kúrọ̀. ọlọ́gbẹ̀ni bàbá máa délé ẹgbẹ́ bá wa gbé tẹ̀ sí rìbáàsì wá sà ẹ wo òun mo fẹ́ gbé gbé tẹ̀ sí rìbáàsì wá sà. èwo lẹ́bi tó sọ pé lò tẹ̀síìrì ló ti gbé gbọ́ yé tẹ́lẹ̀ tó fi pé ó mọ̀lẹ̀ kó rọ̀ bẹ́ẹ̀ yẹn níbẹ̀. ivu ká má ka tẹ̀fsíìrì àtòrí pé olóyè olódòdó láti fẹ́ gbé tẹ̀fsíìrì fún ẹ kí wọ́n má ka tẹ̀fsíìrì yẹn máa mọ̀ pé umul qura tó bá gbé dé umul qura ìjámu kọ́ríà ní iye city umul qura ẹ ọ̀dà sáà so ilé àwọn ìgbèríko oko kúrọ̀ kọ́ríà oko àwọn ìgbèríko náà ń pè bẹ́ẹ̀ so èyí tó jẹ́ ọ̀gá gbogbo wọn ìyá wọn so which is Mecca. bóò ni wọ́n ti mọ̀ pé Mecca ni ṣé wọ́n jẹ́ bí ọmọ Mecca ló fi mọ̀ pé àwọn ìgbèríko ní Mecca ní ìyá gbogbo wọn ṣé kò sáwọn ìlú mi lẹ́gbẹ̀ẹ́ Mecca ń gbà yẹn tó tóbi ju Mecca lọ. ẹ bó ṣe ń dójú ti àwọn afẹ́ bẹ̀rẹ̀ olódò lélẹ̀ ìgòmọ̀ ẹni bó ṣe ń ka kílẹ̀ kẹtẹ àtẹ̀kọ́ mo kàn ń dáríjì ní gbogbo nǹkan tó ń kà. gbọmọlá ìwọ gan mo fẹ́ jẹ́ kó sọ̀rọ̀ gbogbo ẹnu. ẹ mọ̀ pé brother Malik. àwọn tí wàá bọ̀ tó lọ́kọ́ ló jàbàtíyà àtàwọn tí wàá bọ̀ tó lọ́kọ́ ní mẹ́ríkàsì kó wàá fẹ̀ jára rẹ̀ hàn bí báyìí. ẹjọ mute brother Malik ó tún sọ pé ẹ máa gbọ́ ó tún sọ pé Sahiru kì í tún ṣe náà. àfa tó kọ́ àfa ètò mi tí mò ń sọ fún ọ ètò láyé gbọ́ Sahiru ni wọ́n kọ síbẹ̀ yẹn náà rù wọ́n pè wọ́n kọ Sahiru ìwọ́n pe náà. arákùnrin yìí ó mà ṣe o. mo fẹ́ gbé ẹgbẹ́ dìfẹ́ǹdì ẹ̀sìn ó tún dẹ̀ ti gba àwọn àfa àti fún ọ pé ó dìfẹ́ǹdì lórí òdodo náà ó múlù kúrọ́ kì í tún sọ pé ayé tún ní òmùlù kúrọ́ ẹ̀yin àfa yóò lè sọ òdodo láyé mọ́ gbogbo ayé tún ní òmùlù kúrọ́ ó yẹ bá wa gbé jáde ó dà ìmọ̀ ti gbé jáde Amadélèké ti gbé jáde ẹ bá wa gbé jáde. mo ti gbé jáde mo ti wà lójú ẹ. ó yá ká mọ́sílá. ta ni ó kà wèrè tó lọ gbé wò lè ka ni. kí ló dé tẹ̀ ń pẹ́ ni ẹlẹ́ni wèrè. ẹjọ ẹ má bù ẹjọ ẹdùnmọ wa o. bí ẹni pé òun ló kọ́kọ́ ń pè yàn wèrè. àmọ́ ẹjọ àbámọ ẹjọ mo fọlọ́run bẹ́ẹ̀. tó o bẹ fọmọ rẹ ló kú tó yọ ronú gbogbo òrò nílé yìí sì ń bẹ lára rẹ. tẹ́lí bó ti ká lára ó ń ká lára ni o. ẹ má bínú we were highly disappointed nínú fact yóò sọ ẹ má tẹ̀lé àwọn ilé olórí. at this time ó yẹ kí a dúró ms ẹ mú tu ẹ jí ìyàwó Ọmọlọ́lá sọ̀rọ̀. Ọmọlọ́lá máa sọ̀rọ̀ sí because sincerely òun náà ó ti inú mi dùn pé gbogbo àwọn èèyàn náà rí bá àwọn mùsùlùmí ṣe ń ṣe you can see wọn ò ní human feeling. ìyá Ọmọlọ́lá sí ọ̀rọ̀ bá yẹn ṣe da ẹjọ́ ẹ sọ̀rọ̀ ẹ ó fún máìkì. parí ọ̀rọ̀ wọn ẹjọ́ ẹjẹ́ kẹ́mi ẹ̀ ti parí ọ̀rọ̀ tọ́mọ ẹ̀ ń sọ tóbi gan ẹjẹ́ kẹ́mi ẹ̀ ti parí ọ̀rọ̀. get àwọn mùsùlùmí tẹ̀lé yẹn wọn ò ní human feeling wọ́n lè pa wọn ò kọ́ kí wọ́n pa gbogbo èèyàn bó ṣe wà ìdánwò yìí ṣe lọ́wọ́ gbà wọ́n ń pààyàn lọ ni wọn ò fẹ́ mọ anything. Allah ẹni tó ń tẹ̀lé sájíìsì ni Allah tó ń tẹ̀lé yìí Allah tó ní tí ìyá wọn bàbá wọn ò bá ti ṣe Islam dàbọ̀ mọ́ wọn kọ́ kórìíra ẹ̀ kí wọ́n pa irú ẹni bẹ́ẹ̀ lẹ wá rò pé ọ̀rọ̀ burúkú ò lè ti ẹnu ẹ̀ jáde ẹ̀sìn mo ti sọ tẹ́lẹ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn òfò fún àwọn ẹni òfò ni so tẹ́ bá wá rí àwọn ẹni òfò náà ọ̀rọ̀ òfò náà ló máa jáde lẹ́nu wọn ẹ má jẹ́ kó jọ wá lójú kì í ṣẹjọ́ wọn Allah ló bayé wọn jẹ́ ṣe get ẹ ká máa bẹ́ẹ̀ tó wa lọ.